bring a K1. I've started my chat already. Here, you connect with the speaker. So, ibi tó ti bá tó ti kọrin fún Ọọ̀ni. I don't know. I'm strong. I'm strong. Olúwa. Bluetooth mode. You are now connected. Music. Yeah, the Arulodua, the word K1 sing for Onirisha. K1 on for Oni something singing for Oni. Give you the spelling of Oni. God bless you, man. Are you too? Ojú òdúrà, aṣọ òrìṣà ẹnu wọn o. Aṣọ òrìṣà ẹnu wọn kì í tọ́ba bá wí. Lẹ́lẹ́dùmarè ó bá aṣọ òrìṣà ẹnu wọn. Ẹni aṣọ òrìṣà ẹnu wọn o. Aṣọ òrìṣà ẹnu wọn. Aṣọ òrìṣà ẹnu wọn o. Aṣọ òrìṣà. No hearing one again. That's so beautiful. Thank you. Love it.
òrìṣà ẹnu ẹ o, àṣẹ òrìṣà ẹnu ẹ. Èyí tó bá bá wí l'Elédùmarè ó gbà, àṣẹ òrìṣà ẹnu ẹ. Ọmọ bá ń lọ ìjọ ni ó bá rí lọ. Ọmọ bá tó bá yìí ìjọ ni ó bá dé sọ̀rọ̀ o. Mixing, punching, icing. The magic's in the making. Ṣàánú mi o. Àṣẹ òrìṣà ẹnu ẹ o, àṣẹ òrìṣà ẹnu ẹ. Èyí tó bá bá wí l'Elédùmarè ó gbà, àṣẹ òrìṣà ẹnu ẹ. Ẹni àṣẹ òrìṣà ẹnu ẹ o, àṣẹ òrìṣà ẹnu. Orí kábíyèsí ọ̀ní ìrìṣà ọdún ọlọ́jọ́. Ọba bàbá tún dé o. Ọba bàbá tún dé o. Ọdún ọlọ́jọ́. Aṣẹ́gun ayé èyí wá sí ìlú tọmọtọmọ lọ́la ọlọ́run àṣẹ mi sí. Ọba bàbá tún dé ògùn sí mi. It's another edition. Congratulations. Lọ́wọ́ kò dé ọmọ gúúsù. Wọ́n lágbára wọn lálẹ́. Wọ́n tún lágbára Jésù Kristi Olúwa wa. Kábíyèsí, máa jọba lọ́jà rẹ o. Ìwọ́n ti lọ́lọ́ fún ba lẹ́yìn. Wọ́n lọ́wọ́ alálẹ̀, àwọn alálẹ̀ bẹ lẹ́yìn yẹn o. Ọba bàbá tún lè kú sí. Wọ́n tún ní ètò aláwọ̀ ṣíṣíṣíṣí o. Ọmọ náà ló ṣíṣíṣíṣí. Báwo ni ṣe ń wí lọ́lọ́pọ̀? Ayé Kasali. Ayé wòlíì àgbà. Kàsẹ́mi mọ̀ ọ́ ṣe. Kì í ṣe agbára rẹ̀, kì í ṣe títóbi rẹ̀ o. Ló ṣe dá ọ ṣe o. Olórí kí máa.
àmì ojú òòṣà adìẹ apẹ lórí. Ẹni tó mọ̀ òun sí ọba àròlé ojú àmì ojú òòṣà adìẹ apẹ lórí bàbá apẹ lẹ́sẹ̀ àṣà apẹ lẹ́nu kọrin kése aṣọ fún ọlọ́jọ́ ìwò ọdún yìí àpòmọ́ àlàáfíà àìkú balẹ̀ ọ̀rọ̀ fún gbogbo àgbà láyé onírìṣà ló ṣàdúrà yìí o onírìṣà ó láfà ọjọ́ bálamálà gbọ̀ngàn ni oní gbogbo àgbòyé ńlé wọ́n máa bìtìbìtì rẹ̀ àkọ́tọ̀ ń wojú òòṣà arọ́mọ tuntun gbẹjọ́ olórí tó ti bí kí iná ní òkúrò onílé òòṣà ló ń wí oní gbogbo wa káwá jíjà ní ìmọ̀. Hey, thank you, Jesus Christ, for this moment. I worship you, Lord, because there's nobody like you. East to west, not to south. Daddy, be thou exalted, be glorified forever in Jesus' name. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé o. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Heavenly Father, we thank you, we worship you, Lord, for this hour. We thank you for everything you have done, for what you are going to do again. Thank you because you have a purpose and plan concerning our life. Thank you because we shall not die but live to the glory of God. I cover myself with blood of Jesus, my daughter with blood of Jesus. I cover my wife with blood of Jesus Christ, my daddy and my Lord. I declare this platform Holy Ghost Arena. Even this flat right now, we could declare it Holy Ghost Arena in the name of Jesus. My Father and my Lord, remember your word. You say in the presence of the Lord there is a fullness of joy. Daddy, let that be your joy. Let that be your fullness in my heart right now in Jesus' name. Let that be fullness of joy in this place in Jesus' name. You depression, you evil spirit, you evil power, get out of my spirit, soul, and body. You evil power, get out of this place. You evil power, get out of my platform. You evil power, get out of my daughter's life in the name of Jesus. Mo pàṣẹ lórúkọ Jésù Kristi Násárẹ́tì. Mo fi ẹ̀yìn tí àgbélébùú báyìí. Mo rí ara mi sínú ẹ̀jẹ̀ Jésù, mo di ẹnu mi bọ inú ẹ̀jẹ̀ Jésù. Mo wá ń sọ̀rọ̀ jáde láti inú ẹ̀jẹ̀ Jésù, láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Mo pàṣẹ ní Bíbélì ní kí n pàṣẹ fún òkè yóò ṣídìí kí n pàṣẹ. Ó ní pàṣẹ nǹkan láyà fìdí rẹ̀ múlẹ̀ lọ́run. Mo pàṣẹ agbára tí ò kì í ṣe ti ẹ̀mí mímọ́, tí ò ń ṣe ẹ̀mí mímọ́ ní àyíká àti àyídà mi. Nínú ilé mi, nínú ayé àwọn ọmọ mi, nínú ayé àwọn olólùfẹ́ mi lórí platform mi, mo pàṣẹ fún gbogbo yín ẹ disappear lórúkọ Jésù. Ẹ wọnú òkùnkùn lọ, ẹ wọnú ìdè lọ lórúkọ Jésù. Mega bàṣàtàbà gbogbo ojú tó bá ń wò mí tí ò kì í ṣe ti ẹ̀mí mímọ́ tó ń fojú bí wò mí lórúkọ Jésù, ojú yín kò fọ́. Gbogbo ẹnikẹ́ni tó bá ń fa àwọn ibi sọ̀rọ̀ sí ayé mi, tó ń gbàdúrà òdì sí ayé mi lórúkọ Jésù, ohùn yín kò di ẹ̀ṣẹ̀. Mo gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó ń gégùn, tó ń gégbè, tó gbé agbára òkú jáde, tó gbé ewé àti tó pé gbogbo pọ̀ lórí ọ̀rọ̀ mi fún ibi lórúkọ Jésù. Mo pàṣẹ fún ẹ máa fi ṣe rẹ lórúkọ Jésù. Gbogbo ẹni tó máa ń fojú wòyàn, tó máa ń finú pààyàn lórúkọ Jésù. Yèké pọ̀ṣọ̀ tó máa ń fojú wòyàn ṣùgbọ́n inú ni ojú wọn wà, tó máa ń finú pààyàn. Mo pàṣẹ fún yín lórúkọ Jésù. Lọ́rọ̀ mi yèké pọ̀ṣọ̀ táyà. Mo pàṣẹ fún gbogbo yín pátá ọ̀run kó gbá yín wálẹ̀ lórúkọ Jésù. Gbogbo ẹni tó dáná ogun àti ogun tì mí lórúkọ Jésù, ẹ sọmọsọmọ, ẹ ṣòfò ọmọ. Ikú òjì kò wọlé yín, àrùn tí ò gbógun kò ṣe yín lórúkọ Jésù. Ọ̀run kó ba agbára yín jẹ́. Mege pọ̀ṣọ̀ táyà bá. I cover my daughter, my people with blood of Jesus. All my well wishes, I cover them with blood of Jesus. Myself with blood of Jesus. No weapon I said, no weapon I said, no weapon I said, no weapon fashioned against us shall prosper. Arrow of evil go back to your sender. Ẹni pọ́lì mi níbi kó bá yín lórúkọ Jésù. Mege pọ̀ṣọ̀ táyà bá máa nẹ́ka. Mo gbàdúrà. Mo rí ara mi sẹ́jẹ̀ Jésù lẹ́ẹ̀kan sí. Mo ṣe ìṣọ́ránsì ayé mi nínú ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ni, ikú kò ní mi parun, kò ní mi gbé ṣe. Ẹ̀yin olólùfẹ́ mi, ikú ò ní pa yín, àrùn ní ṣe yín, ikú ò ní pọmọ mi, àrùn ní ṣe lórúkọ Jésù. Búburú wà nígboro nítòótọ́, ṣùgbọ́n Bíbélì ti sọ fún apẹ́ ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún ẹgbẹ̀rún ní apá òsì ojú aláwọ̀ fèrè tiwa aláwọ̀ sì fi gbọ́. Kì yóò súnmọ́ ilé wa, ibi ò ní bá wa, oríwo sì ní gbà bọ̀dẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ gbọ́rọ̀ Olúwa rèé.
ibi ò ní kan ẹ̀yin lórúkọ Jésù mo rí yìí sínú ẹ̀jẹ̀ Jésù bẹ́ẹ̀ ni yóò rí Jésù agbára wa àmín. Olúwa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nísinsìnyí tirẹ̀ ni bàbá alágbàwí ẹ̀dá gbẹ́jọ́ wa rò jẹ́ kí ọ̀rọ̀ ìkórìn kọjá bẹ́ẹ̀ ṣe fẹ́ kórìn Olúwa jẹ́ kó dé ibi tí a fẹ́ kó dé Ọlọ́run àánú ṣàánú fún wa Olúwa gbọ́rọ̀ wa rò Ọlọ́run ṣe àánú fún wa Olúwa dá sí ọ̀rọ̀ yìí láti sísìn lọ Olúwa dá sí má gbẹ̀bí fáláre Ọlọ́run ẹ̀ kì í gbẹ̀bí fáláre ẹ̀ sì gbàrí fẹ́lẹ́ bí mo gbàdúrà gbogbo ìkà tó wà nídìí ọ̀rọ̀ yìí lórúkọ Jésù Lord expose them lórúkọ Jésù ibi tọ́mọ náà wà ọ̀run gbà jáde gbogbo àwọn tó plan burúkú yìí lórúkọ Jésù ọ̀run fojú wọn gbolẹ̀ ọ̀run forí wọn ṣọ́ àpáta bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì Jésù Olúwa wa àmín. Mo jáde nítorí ọ̀rọ̀ rẹ bàbá mi àti Ọlọ́run ẹlẹ́tí wọn wá jáde nítorí ẹlẹ́gbẹ́ wa dìde fún ìṣubú àwọn kan àti di àwọn ẹlòmíràn mo gbàdúrà nígbà tí àwọn èèyàn kan bá dìde má gbé mi ṣubú Ọlọ́run má jẹ́ kọ́ mọ̀ mi ṣubú ògo mi ò ní ṣubú ọ̀run dìde fún ìrànlọ́wọ́ mi àti àánú mi bẹ́ẹ̀ ni yóò rí o Jésù Olúwa wa àmín. Good evening ẹ kúrọ̀lẹ́ okay good afternoon nílùú Canada ní bíbá yìí a kí yín ẹ kásán ẹ̀yin tẹ́ wà nílùú Nàìjíríà ẹ kúrọ̀lẹ́ ẹ̀yin tẹ́ wà káàkiri ibi tẹ́ tí ń wò wá a kí gbogbo yín àlórí kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ti wà láàárọ̀ ìkàrọ̀ ẹ̀yin tẹ́ wà lọ́sàn-án ìkàsán ẹ̀yin tẹ́ wà lálẹ́ ìkálẹ́ bẹ́ẹ̀ ni gbogbo yín lákì àlórí kọ̀ọ̀kan Bọ́lá lórúkọ mi ń jẹ́ kò tí ì ṣe ǹjì Auto Bọ́lá Auto Success bẹ́ẹ̀ ni ọmọ lójú Elédùmarè. Ẹ ti rí i pé a ti wá lénìí nítorí ọ̀rọ̀ sọ́sítòbí rẹ̀ please ẹ bá wa share because bẹ́ẹ̀ ni ẹ bá wa share I don't want to do chat come on tí o is about bàbá wa onírìṣà ó ń ṣe ẹ bá wa share kẹ́lẹ̀ tẹ lọ́ọ̀fù síbí kẹ́tẹ láìkì. ọ̀rẹ́ mi ká má purọ́ ká mú tẹ̀gàn kúrò Fọláṣadé dára lóbìnrin ọ̀rẹ́ mi ká má purọ́ ká mú tẹ̀gàn kúrò Ṣadé dára lóbìnrin. kò ṣe program church la fẹ́ ṣe ń sìn mo fẹ́ fi késẹ̀tì sí bóyá ká jó komi ìwà move. Bíbélì ní kẹ́ gbàdúrà fún àlàáfíà Jerusalem àwọn tó bá ti nífẹ̀ẹ́ yóò ṣe rere ẹ̀ ń gbọ́dọ̀ mi a lot of I don't love to give testimony about àwọn kọ̀ọ̀kan àwọn iṣẹ́ kan wà tó yẹ pé iṣẹ́ tó le tó difficult ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èmi rí àwọn kan tí Ọlọ́run tó ṣe kíni tó gbé wálẹ̀ báyìí mi ò ní give àwọn testimony mi àti pé mi ò ní sọ many things àwọn oríkì ìlú kan máa ní àwọn kan wọ́n ní Ìkòyí ẹ̀ṣọ́ àwọn àdìpele wọn lójú ogun Ìkòyí tó ṣe kíríkan tó fi wájú gbọ́ta tó fẹ̀yìn gbọ́ta tó fọ̀tún gbọ́ta tó fòsì gbọ́ta Ìkòyí tí ò tún rí ogun jà tó bá yìnbọn jẹ ẹni bá wà lórí Facebook tó bá lóun òrógun jà ẹni kan lọ yìnbọn jẹ àbí kan lọ ṣẹ́nulẹ̀ fún fáírọ́ọ̀sì bẹ́ẹ̀ ni ẹ ní ṣẹ́nulẹ̀ fún fáírọ́ọ̀sì o fáírọ́ọ̀sì ò ní kó wọnú yín o ẹ jẹ́ bá wa ṣe ẹ bá wa pèrò síbí báyìí. Mo fẹ́ play by but me I don't know why my mind is not just is and again for this period we need to pray you understand a lot of things is happening all over the world torí pé kò délé ẹ you don't know nítorí ẹ kò sọ pé o feel for others you are not being created whatever God has given to you let me tell you the truth he's not giving it to you for you to have it alone. Your breath ìmí tó wà nínú yín èémí inú yín you are giving that you are still breathing today because God wants you to be useful for others. I appreciate those of you that said to me don't go to work. I don't go to work gbogbo ìgboro náà ó tiẹ̀ yé yín bẹ́yẹn and èmi náà mo tún wá béèrè lọ́wọ́ àwọn kìíní pé kí ni benefit pé téèyàn bá lọ bí iṣẹ́ Ọlọ́run má jẹ́ kó àìsàn
èmi ò ní káìsàn o ṣùgbọ́n nígbà mìíràn you don't tempt God. Fọlọ́runṣọ́ kò gbúdọ̀ fún okùn ọ̀gẹ̀dẹ̀ kó máa fi gun ọ̀pẹ, ó gbúdọ̀ lọ wá okùn gbà tán fi ń gùn, ṣó ti yé bẹ́yẹn, kó má bàa ṣe kíni, kó má bàa jábọ́. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù, ẹ ò ní jábọ́, èmi náà ò ní jábọ́. Ohun tó wù mí kó má ṣe mí léṣe, ohun tí ó ṣe mí léṣe kó má ṣe wù mí. Ohun gbogbo tó dára kọ́ ni ó lérè, ohun gbogbo tó lérè kọ́ ló ń gbé ni ró. Ẹ̀mí tó ń múniyàn èyí tí ó ṣe ni ní rere, kó wọnú mi lọ, kó wọnú mi lọ, kó sì tọ́ mi sọ́nà o. Yes. Ohun tó máa ṣe yín léṣe kò ní wù yín, ohun tó máa ṣe yín léṣe kò ní wù yín, ohun tó máa ṣe mí léṣe kò ní wù mí. Ohun tó dẹ̀ ń wù mí tó lè ṣe mí léṣe Ọlọ́run níjó wù mí mọ́. Ohun tó lè ṣe yín léṣe tó wù yín Ọlọ́run níjó wù yín mọ́. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ọ̀rọ̀ Alpha Babatunde, ẹ dẹ̀ wá wo orúkọ àwọn méjèèjì, kábíyèsí wa, bàbá wa Onírìṣà, that is Babatunde Ògúnwùsì, Adéyẹyè Ògúnwùsì. Bẹ́ẹ̀ ni tẹ́ bá rí wọn, mi ò kọ orúkọ yẹn tán torí orúkọ wọn gùn gan, ṣùgbọ́n tẹ́ bá wo orúkọ yẹn náà, Alpha Babatunde náà wọ́n ń jẹ́, òun náà ń jẹ́ Babatunde, Babajọtúndé. So when I was writing it, ìgbà tí mo wò ní pé Babatunde náà làwọn náà ń jẹ́ o, Babatunde, Alpha Babatunde àti Àrólé Oòduà. So lẹ́tà yẹn ó lọ sọ́dọ̀ bàbá wa lónìí, Àrólé Oòduà. Bẹ́ẹ̀ ni ọba wa, bàbá wa, small but mighty. Bẹ́ẹ̀ ni Àrólé Oòduà. Bẹ́ẹ̀ ni Ọ̀jájá the second. Yes, Babatunde Ògúnwùsì. Orúkọ la máa ń pọba aládé làwa náà ṣe ní ẹnu gbogbo láṣiṣẹ́ ẹnu ti pòlò láti pè wọ́n. Ẹ má bínú pa pè yín lórúkọ. Orúkọ la máa ń pè ọba aládé. Orí ìkúnlẹ̀, orí ìjókòó la wà ní sísọ, ṣùgbọ́n tá a bá ṣe àdàbí amen, tá a bá ṣe pakúnlẹ̀ bá àdàbí pretend, ṣe understand, because each time we are praying to God, it's not every time we kneel down to pray to him. And also sitting now, it doesn't mean that I don't respect and call him, but a kàn fẹ́ ojú àánú, a fẹ́ kí Ọlọ́run, torí pé àwọn èèyàn tó wà nípò, either they please you, either not. I know that God chooses people on the throne, people on the seats, people on the parliament, people on the power places, being chosen by God because God owns the heaven and earth. Ṣòtìyé Ọlọ́run tá a máa ń pè lájò tó máa ń dáhùn lájò torí pé ó wà ní àjò ó dẹ̀ tún wà nílé, ọba tó jáde tí ò tán lé, ọba tó lágbára, Ọlọ́run ọ̀run. So according to the spirit of God lénìí, àwọn tá a fẹ́ ṣe lẹ́tà sí ó ń pọ̀, ṣùgbọ́n a fẹ́ ṣe ti bàbá wa Ọọ̀ni lénìí. A ti sọ́rí, mo ti sọ́rí, ṣùgbọ́n nísìnyí because it's getting out of hand, àdẹ̀ní sọ pé torí èmi mọ̀ dájú pé àwọn èèyàn tó wà lórí social media yìí, àwọn kan wà níbi tó yẹ pé rúsídà ni wọ́n, maybe àwọn family kan ti ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀, wọ́n wá àwọn tó máa bá wọn attack, kan tó máa bá wọn jà. They will be sending message to you, different messages to you, to do what? To cause confusion between two people, so that you wá máa lọ ṣe kíni, wá máa lọ forí gbá àwọn tí ò yẹ kó forí gbá. So but ní ọ̀rọ̀ àbàbá wa, ẹjọ́ ẹ ṣí ẹ̀ tẹ́yìn ọmọ tó bẹ̀rẹ̀ tẹ́ bá dẹ̀ wà ń bí ẹ tẹ́ lọ́ọ̀fù síbí ẹ gbọ́, because at times you don't feel like, I don't feel like even doing it, because tí mi ò bá rí nǹkan ṣe ń ṣe rí pé ojú mi no makeup nothing o, ṣe rí ojú mi gangan rèé, ẹ ti understand. Iṣẹ́ Ọlọ́run là ń ṣe, Ọlọ́run máa sanwó fún wa o, ẹ gbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ kankan fún yín, nítorí to deceive ourselves. Ẹ jẹ́ we should see, when you are doing something, tẹ́ bá appreciate it, you show to the world that you appreciate it. Okay? Nísìnyí nítorí pé bàtà ń sọ̀rọ̀ wọ́n ní pé ká máa bá wọn ṣe ṣáàtì láti bẹ àwọn ènìyàn, ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. Ní pé ẹni tọ́mọ ẹ̀ bá sọnù tó bá pé tòótọ́ ló sọnù, pé kí àwọn DSS má ṣe investigation wọn o, but a ti rí pé wọ́n ní politics wà nínú kíní yẹn, pé wọn ò fún wọn bẹ́ẹ̀. Àwọn tó bá dẹ̀ ti mọ̀yàn tó bá mọ̀nà la máa ń tẹ̀lé. A ti sọ fún wọn, mo ní mo fún kí lorúkọ wọn, Máyégún, mo fún wọn náà, mi ò mọ nọ́mbà Ọ̀jájá, tí n bá mọ nọ́mbà Ọ̀jájá náà, ọ̀dọ́ mo mọ̀ pé àwọn tó máa fẹ́ gba nọ́mbà Ọ̀jájá ní Nàìjíríà wọ́n máa rí. So nítorí pé àwọn èèyàn
ṣó ti yé yín bẹ́yẹn people we àti ń sọ tẹ́lẹ̀ pé àwọn èèyàn máa ń tán bá hate èèyàn there's nothing they cannot set for you if the people want to bring you down in Nigeria because they know that there is no even tó bá kú sọ pé wọ́n ti investigate tó bá ti sọ sílẹ̀ wọ́n mọ̀ pé wrong ni o tó bá ti sọ pé wọ́n ti investigate because tó bá ti jẹ́ ọwọ́ àwọn ìkà ló wà ń bẹ̀ àbáwọn tó bá lágbára jù lọ ló wà níbẹ̀ tó ń fẹ́ agbára wọ̀nyẹn kó wrong wọ́n máa ní right ni kó right wọ́n máa ló wrong you understand me so now a fẹ́ bẹ̀ wọ́n dẹ̀ ní pé ká má kàn tiẹ̀ ṣe kíní kan pé ká ṣáà máa bá wọn bẹ gbogbo àwọn èèyàn tá a bá dẹ̀ ní pé ó lè bá wọn tí ó lè dìde sí ọ̀rọ̀ yìí náà tí wọn kàn ní sọ pé wọ́n kàn tí wọ́n mọ́lé síbẹ̀ tó bá yìí wá ọmọ wọn lè máa wá ọmọ because emories tàbí sọ eléyìí ọmọ sọnù náà àwọn churches kan náà tó jẹ́ pé nobody the ministry continue the pastor is outside nothing happened to the pastor and they said they are busy looking for the child and according to the wife pàápàá bí wọ́n ṣe sọ fún mi àti àwọn lọ́ọ̀yà wọn sọ pé now gbogbo tó dìgbà yẹn torí gbogbo àwọn news sọ pé wọn ò bá wọn wọ́ ọmọ wọn ò bá wọn ṣe wọ́n ní wọ́n kọ lẹ́tà sí CIB wọ́n kọ lẹ́tà sí àwọn anti-kidnapping wọ́n kọ lẹ́tà sí àwọn DSS kó tó di pé wọ́n wá mú wọn bẹ́yẹn but you know what tó kò sí bó ṣe lè rìn kórí májì téèyàn bá ti fẹ́ tó bá hate ẹ àbí wọ́n ní ọkùnrin bá fẹ́ kọ ìyàwó ẹ̀ tí ò láìkẹ́ ẹ̀ mọ́ ó lè sọ níta pé ó máa ń tọ̀ lé látọjọ́ tí mo ti fẹ́ torí pé wọ́n fẹ́ ṣe kí ni ó ti tó time láti inject ẹ̀ out nìyẹn kò sí ó ti tẹ́nu ẹ̀ ti lọ ṣó ti yé bẹ́yẹn so people if they want to do anything for you either you do good you do right they will tell you you didn't do anything so mi ò nírú irú ẹ̀kọ́ ló ṣẹlẹ̀ sí mi bọ̀ tó fẹ́ similar as see things torí ẹ̀ mo máa ṣe sọ pé kò ṣe pé bóyá mo hate yọ lọ́mọ ṣó ti yé but we are see things aládé ti rí as a detective mo sọ tòótọ́ ni mo sọ because ẹlòmíì mo dẹ̀ wọ́n pé a lot of people ẹni tó bá sọ pé tó pé mo ń ṣe ṣáàtì òun fẹ́ gbọ́ ikú mi ikú ilé yín ló máa ti gbọ́ ikú òjijì ilé ẹni tó bá sọ pé mo ń ṣe ṣáàtì yìí òun fẹ́ ikú mi ilé yín ni ọ̀fọ̀ máa ti máa ṣẹlẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹni tó bá sọ pé mo ń ṣe ṣáàtì yìí pé torí bí nǹkan tí mo ń sọ gan ni pé if the man is there they will not even see the truth gan pàápàá bẹ́ẹ̀ ni kì í ṣe by keeping because bèbí sọ nínú ọ̀rọ̀ tèmi pé kò sí òfin tó sọ pé ẹ má fún wọn ní bail kò sí òfin yẹn tó sọ pé òkè kó má fún ní bail because kò sí àwọn pastor míì tí ọmọ sọ̀rọ̀ ní church wọ́n máa find out títí míì wọ́n máa ní wọ́n rí míì wọ́n rí ó ti yé bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá wọ́n rí ó wà lórí pulpit pé wọ́n ní but church ẹ̀ lọ́mọ ti sọnù fine good but at the same time pé wọ́n fún wọn bail yẹn kò dáa èmi ò dẹ̀ sọ pé ọmọ sọnù kó dáa o ṣùgbọ́n many things ló ti sọnù lórí eléyìí náà nísìnyí báyìí bàbá wa onírìṣà àwọn èèyàn ti parọ́ mọ́ wọn borí pé a máa tún wò pé wọ́n parọ́ mọ́ wọn ni because wọ́n ní ìyá ọlọ́mọ lọ sọ́dọ̀ wọn wọ́n ní ìyá ọlọ́mọ ń kọ́ ìyá ẹ̀ wà ní Amẹ́ríkà pé sọ pé wọ́n jọjọ lọ school ni ìyá ọlọ́mọ pẹ̀lú ìyá grandma ọlọ́mọ pẹ̀lú onírìṣà wọn náà jọ lọ school mo ní ṣebí wọ́n ní 40 something ní onírìṣà how old ni grandma you know people can talk they can tell you pé wọ́n ní wọ́n jọ lọ sí school ni ìyẹn ìyá tó bí dúpẹ́ mo dúpẹ́ ìyá gòdì pé ìyá ẹ̀ ń kọ́ pé òun àtọ̀nírìṣà wọ́n jọ lọ sùmùdà wọ́n tún jọ lọ sùn anyway mo ní báwo ló ṣe possible tí mo ní but obìnrin máa ń tètè bímọ mi ò mọ èjì ìyá but wọ́n ṣà sọ torí ẹ̀ ni wọ́n ṣe ní ọ̀ní wọ́n ti sọ many things ó dẹ̀ lè jẹ́rọ́ ó dẹ̀ lè jó òótọ́ ṣòtìyẹ but nǹkan tèmi kàn mọ̀ ni pé ọ̀wọ́n lọ sí palace yẹn and kó máa wọ́ ọmọdé ẹsẹ̀ sí wà lórí ọ̀rọ̀ wọ́n ti kó tó di pé wọ́n ti bẹ̀rẹ̀ investigation kẹ́bà lè mọ̀ pé wọ́n agbára ló wà ń bẹ̀ wọ́n ti sun many things a lè máa repeat yẹn wọ́n sùn kan wọ́n bà nǹkan jẹ́ wọ́n lé wọn kó sí everybody sí gbọ́ pé wọn ò fẹ́ rẹ́ anybody wọ́n sọ state Àkúrẹ́ yẹn wọ́n wá sọ di terrorist zone at that moment because àwọn tó ṣe gbogbo kinní yẹn terrorist ní Nàìjíríà àwọn èèyàn míì wà tó yẹ pé ẹ máa wojú wọn dáadáa terrorist ni wọn ẹ̀ ní mọ́ o wọn bẹ́ẹ̀ ni they terrorize them they do many things they vandalize their things they chase them they even kill even police was being killed because of those things for that alone pé àwọn èèyàn ti dìde wọ́n ti waste life púpọ̀ they should take it kọ́ máa sọ pé àwọn tó pààyàn torí àwọn tó pààyàn ń sìn tó wà violent àwọn tó lọ́mọ wọn kú ni o àwọn ló sponsor àwọn ni tábà máa sọ́ọ̀sì tó pé wọ́n láwọn churches kan ni ó back wọn up
to bring that church down, but àwọn tí wọ́n lò to represent àwọn violent people yẹn àwọn náà ni àwọn èèyàn tó pretend to support àwọn ẹbí ọlọ́mọ. You understand me? But what I believe, my own belief is orí fífọ́ kọ́ ni oògùn orí bíbẹ́. Ní ìgbà tí wọ́n but nǹkan tí wọ́n kàn fẹ́ ṣe náà ni system tí wọ́n fi gbé ọmọ pamọ́. Torí bí àwọn kan ṣe sọ fún mi tó máa send message ìyá ọlọ́mọ sọ pé ọmọ òun sọnù grandma ọlọ́mọ náà tó wà ní Amẹ́ríkà sọ pé ọmọ òun ò sọnù o wípé wọ́n máa rí pé bọ̀ tó ti pẹ́ tí Babátúndé ṣe kíní kan all those things èmi mo máa ń pàìlì àwọn nǹkan tó bá sọ fún mi jọ o ṣùgbọ́n at the same time many people tó máa ń wá sórí Facebook yìí láti máa send láti máa inbox àwọn èèyàn they always lying to many times láti máa purọ́ fún ẹ kó má nísinmi bóyá ìgboro ti wà boring wọ́n fẹ́ rojú ẹ wọ́n fẹ́ wo pé kó wá entertain wọn I'm not an entertain tí o bá ti mówó wá because number one bí ṣe wà ń sìn internet mi ni mò ń lò fóònù mi mò ń lò ìgbà mi tó bá ṣe ṣáàtì dáadáa lórí ẹ̀ ó máa ní kíní ti kún when you look at me lánàá ẹ wò fóònù ni mò ń lò lé ní báyìí sí when I use this phone particularly my face ó máa ń mú this is my real me èmi rèé àwọn ilé ìtẹ̀sẹ̀ra rí wọn bọ́n ṣe jẹ́ iPhone yẹn kámẹ́rà wọn kò dá Jésù tó fún mi wá fún mi ní another gadget má mú fóònù pálọ̀ yẹn wá fún mi ní ọkọ mo ní a lot of gadgets nínú ilé simply because mo fẹ́ ṣe chat èló mo gbà ń bẹ̀ èló mi ò no kì í ṣe owó ilé yìí o I'm not talking about this now because iṣẹ́ tí Ọlọ́run bá rán ẹ bí ò fún ẹ lówó ó máa fi nǹkan kó máa fi dín nǹkan kan fún ẹ bẹ́ẹ̀ ni owó dára o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lówó ṣe ti rí mo ní àwọn gadgets nítorí à ń ṣe chat I don't want people to just do what ẹlòmíì kàn wá purọ́ fún ẹ wọ́n fẹ́ rí ẹ̀ǹtà ni o wọ́n mọ̀ sí pé a ti gbọ́ nǹkan kan báyìí ẹ gbọ́ kí lẹ gbọ́ wọ́n ní kìnnìkan wọ́n fẹ́ kó o jáde I'm not a fool ẹlòmíì à ń sọ pé àárín yín láti fi jọ́ mẹ́ta àárín yín mọ́ ni kí ni okay èmi lẹ rí mi báwo wọ́n ní don't come out even lórí Facebook gan pàápàá tí ìbá jẹ́ pé bóyá we are doing the iṣẹ́ Ọlọ́run àwọn tó ń preach ká máa ṣeré yàmàyàmá ká máa ṣeré dáadáa lórí Facebook ẹni tó bá tiẹ̀ ṣe for this time tí gbogbo àgbáyé mọ̀n tí gbogbo àgbáyé ní òfin gbélégbélé tí gbogbo àgbáyé wà nínú trouble tí gbogbo àgbáyé tí gbogbo kì í ṣe state kan kì í ṣe country kan gbogbo àgbáyé wà ní state of no hope except God when people telling you pray ìyẹn mi pé we don't have hope for now only God ṣó ti yé if anybody is doing yamayama even causing and be fighting now this time around ó yẹ kí àwọn ọlọ́pàá kó máa gbé ó yẹ kó bẹ́ẹ̀ ni the word ìgboro tó wà bá ṣe wà báyìí ẹni tó bá jẹ́ pé demonic person tó bá jẹ́ evil ṣó ti yé yín bẹ́yẹn òun nìkan náà ló máa yọ̀ pé nǹkan kan ṣó ti yé bẹ́yẹn pé bóyá gbogbo aburú tó ń ṣẹlẹ̀ káàkiri at the same time ẹ̀ṣẹ̀ àti pé Ọlọ́run a máa ṣàlàyé àwọn kankan tí Ọlọ́run máa ń bẹ sọ̀rọ̀ nígbà míì tó bá gbọ́ èmi particularly Ọlọ́run tọ́lọ́run bá ń bẹ mi sọ̀rọ̀ tí mi ò bá gbọ́ èmi Ọlọ́run máa torí pé àwọn ọmọ tí Ọlọ́run bá dá bíi àwọn abàmì ẹ̀dá jẹ́ kí n put ẹ̀ bẹ́yẹn wọ́n ń ṣe evil but they are born special bí wọ́n yàtọ̀ àwọn tí Ọlọ́run bá ń bá sọ̀rọ̀ nígbà míì tí wọ́n bá tètè gbọ́ Ọlọ́run á máa mú ìṣẹ̀lẹ̀ abàmì wá á máa sọ̀rọ̀ pẹ̀lú agídí tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan ṣó ti yẹ yín bẹ́yẹn tó bá ń báwọn èèyàn sọ̀rọ̀ ní one way or the other tí wọ́n bá gbọ́ á máa jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ṣó ti yẹ yín bẹ́yẹn so a lot of people náà bóyá ibi tó tiẹ̀ máa ń lọ tó máa ti lọ ń ṣiṣẹ́ bóyá Ọlọ́run ò fẹ́ níbẹ̀ Ọlọ́run ní sit down at home are you getting me ó lè jẹ́ some certain people Ọlọ́run ló fẹ́ bá sọ̀rọ̀ ló sọ pé nǹkan báyìí ló ń ṣe ní tí mo fẹ́ kó o ṣe leléyìí you are not doing it are you getting me and also mo sọ lánàá pé Nàìjíríà also bí wọ́n ṣe sọ pé gbogbo ìlú sì kán dó sílùú wọn ìyẹn now is going to try your ability what is your capacity what is your charisma what do you have what is your reserve kí ni nǹkan tẹ́ ní what is your plan now is going to show many things to the world but nǹkan tí mo sọ lẹ́ni ni pé mi ò sọ̀rọ̀ gbogbo yẹn but ẹ má flag mi o ẹ má flag o ẹni tó bá flag má ṣe pè fún o ẹ jọ̀ọ́ ẹ má flag I never flag ẹni mi mọ kan tó pé èmi ò flag èèyàn rí lọ́jọ́ tí mo ti dáyé mi o I don't do that to me okay so ìtí mò ń sọ ń sìn ni wípé bàbá wa Babátúndé Adéyẹyè Onírìṣà the second ẹ jọ̀ọ́ sà
a fẹ́ kẹ́ bá wa temper justice tí àwọn èèyàn yìí àbí tí pásítọ̀ yìí tó bá ti ṣẹ̀yìn rí or in one way or the other àbí wọ́n ti yájú sí àwọn èèyàn àti politicians o àti ọba because a kì í mọ̀ rìn kórí májì ó lè má ṣẹ̀yàn kéèyàn ló ṣẹ̀wọ̀n ó dẹ̀ lè ṣẹ̀yàn kó má mọ̀ bẹ́ẹ̀ ni ṣé mo pè mí náà ń sìn mi ò kúkú wọn ò kúkú pè mí kí n wá sí ṣọ́ọ̀ṣì wọn èmi fúnra mi ni ẹnìkan rẹ̀ invite mi pé kí n wá mo dẹ̀ dé ń jọ yẹn ẹni ẹlẹ́ni ó ti ṣiṣẹ́ ó ń bọ̀ níbì kan wọ́n láwọn ò nílé ó dẹ̀ wá ó pé normally ibi tó yẹ kí wọ́n ti ṣe kinní lọ́jọ́ yẹn wọ́n láwọn lọ sórí òkè wọ́n pẹ́ bóyá traffic or the other thing you know wọn ò wá lè rí àwọn èèyàn mọ́lẹ̀ ní wọ́n ní okay o bóyá we should meet in another place tomorrow ọ̀bálẹ̀ inú bí àwọn many people you understand me wọn ò kúkú pé anybody pé wá o as you understand but we want to see them we can't see him on that very day you know me too I say ó dà pé wọ́n proud o you understand me but wọn ò pè mí now pé kí n wá ṣe bí ẹni tó mi ò dẹ̀ kọ lẹ́tà sí wọn pé wọn ò dẹ̀ kọ lẹ́tà pé iye báyìí báyìí pé àwọn èèyàn báyìí ni níjọ́ yìí náà sí ìgbà tó máa sọ ìṣẹ̀bí mi náà ṣá sọ̀rọ̀ wọ́n ti ṣẹ̀mí one way or the other tẹ́mi o àwọn ò dẹ̀ mọ̀ pé àwọn ṣẹ̀yàn wọn ò mọ̀ pé àwọn ṣẹ̀yàn tó pé wọn ò kọ lẹ́tà sí mi you get me now wọn ò dẹ̀ sọ pé ṣọ́ọ̀ṣì mi rèé wá wọn invite mi fúnra mi mo débẹ̀ tó bá dé bòmí gbà mí tún ọ̀rọ̀ ránṣẹ́ pé at the end of the day o tún lè lẹ́nu yẹn ṣe kò dẹ̀ pé ẹ́ so but a kì í wà láyé ká má ṣera wa are you getting me now èmi kàn ń bẹ̀bẹ̀ ni pé èmi ò ní kó má gbọ́ ọmọ tí wọ́n ń wá o èmi ò ní kí DSS má ṣiṣẹ́ wọn o bọ̀ wọ́n ṣe ń fún wọn lójú ní kóòtù tó jẹ́ pé wọ́n máa sọ pé tí àwọn Ondo state governor àwọn brọ́dà wa tí ò sanwó oṣù torí àwọn èèyàn máa sọ pé mo máa ń pọ̀ àwọn state kan lé mi máa yẹ̀yẹ́ state mi ní tí mo experience in state mi ni mo sọ so ti yé bẹ́ẹ̀ yẹn and that man either bóyá mo love or like or not is from Ondo state the governor of Ondo is from Ondo state from Owo gbogbo ilẹ̀ dẹ̀ náà dẹ̀ ní wọ́n ní gbogbo ilẹ̀ ni o wọ́n ní gbogbo ibi ni ò nílẹ̀ ni wọ́n ní gbogbo ilẹ̀ nílẹ̀ Ọ̀wọ̀ Àkúrẹ́ nìkan náà ní kò nílẹ̀ irọ́ ni so Ọ̀wọ̀ ni wọ́n so ẹni Ọ̀wọ̀ náà ni bẹ́ẹ̀ ni akéré tí wọ́n kéré tẹ́lẹ̀ tó ń dolú wọ́n ní wọ́n wà ń bẹ̀ wọ́n máa gbé commissioner Anthony General wọ́n máa ní kán lọ bá wọn ṣe kíni kó bá wọn lọ síbẹ̀ kán má dá kéèsì rú wọ́n ní ìyẹn mi pé kán má fún àwọn tíbí yẹn ní ọ̀dẹ̀ pé ẹni tó fẹ́ support náà fẹ́ support àti mọ bó ṣe ń lọ but a lè máa gbé òpó lọlé olóró ká máa fi ọ̀pá pọ̀lọpọ̀ lọ ká máa fa story yẹn gùn a kàn ń bẹ̀bẹ̀ ní this time around ni pé kí bàbá wa Ògúnwùsì ẹnìjọ́ yẹn náà mo sọ pé mo ní kí ló dé wọ́n níyàwó torí bó ṣe sọ story yẹn ìyàwó wọn náà ló ṣe wọ́n it may be true o and it may be false you get me because àwọn èèyàn àti mọ̀ sí wọ́n máa ń purọ́ mọ́yàn wọ́n dẹ̀ máa tún ìgbà míì nínú ẹ̀sìn understand àwọn èèyàn máa kọ̀ déédéé wù ẹ̀ báyìí wọ́n fẹ́ kó o lọ jà ní o wọ́n lè déédéé gbé nǹkan kan tó bá ń praise èmi ti rí dáadáa ó lè jẹ́ gbà mí wọ́n wá jẹ́ tó máa rí pé mo gbé picture bóyá mo kàn gbé picture Aláàjì àbí mo kàn gbé orin kan wọ́n bẹ̀rẹ̀ sí ń jó wọ́n kàn lè ẹnìkan kì í ṣe òun ló ṣe o ó lè lọ mú picture Aláàjì ó lè lọ jẹ́ lára gúrùpù kan àbí lára àwọn kinní kan wọ́n lè ní ọ̀rẹ́ kan tó ta mọ́ àwọn kan wọ́n kàn lè lọ mú nǹkan kan ṣá wọ́n kàn send ẹ̀ bí pé láti fi attack ẹ for you to get angry with that person láti bá múdẹ jẹ́ pẹ̀lú nǹkan tó fi ṣe é lẹ́ẹ̀kan yẹn you understand me but doesn't matter some people are sadists they always look for because they are not happy they also want people to be sad like me even if I'm not happy I don't want people to be sad because everybody ló ní time títí ẹ̀ àkókò mi wà fẹ́lòmíì tó jẹ́ pé ó máa rẹ́rìn ayọ̀ ni àkókò tó bá dẹ̀ rẹ́rìn yẹn ẹlòmíì lè máa ké so tí ẹlòmíì yẹn náà tí ẹni tó ń ké yẹn ó lè títọ́nà ẹ̀ lọ́la kó náà máa rẹ́rìn kí ìwọ náà bẹ̀rẹ̀ ẹkún Ọlọ́run má ṣe tiwa lẹ́kún so gbogbo nǹkan gẹ́gẹ́ bí ìgbé oníwàásù ṣe sọ ó ló ní gbogbo nǹkan ló ní àkókò rẹ̀ so when your time comes you use it wisely no matter how whatever the time is telling you you know what it's your time you use it you manage it it's sweet bad you manage it so tiye èmi ò ní kó má wá ọmọ ṣùgbọ́n nísìnyí wọn fún wọn ní kí lorúkọ ẹ̀ bail injustice ni kò dá rárá mi ò mọ ìbò tí mo tún lè pè tó bá jẹ́ pé mo ti ka ìwé gan bọ̀ tí ìwé gbíkà kan ló ń ṣiṣẹ́ lọ́wọ́ tá a wà báyìí màá máa sọ òyìnbó lóríṣiríṣi màá máa sọ mi ìdẹ̀lẹ̀ lọ́tọ̀ torí ẹ̀ lọ gbé dictionary jáde bọ̀ kò nice nítorí pé suspect wọ́n ní wọ́n jí ọmọ gbé ní church wọn ni wọn ò rí lọ́wọ́ ẹ̀ gbogbo ètí ìyá ọlọ́mọ sọ ó dúró sẹ́gbẹ̀ẹ́hùn ó dúró ní kó dijú gbogbo church tó bá ti dé wọ́n máa ní kó dijú dáadáa ní o
torí áńgẹ́lì Olúwa ń kọjá bẹ́ẹ̀ ni wọ́n ní kò díjú dáadáa kò sí ṣọ́ọ̀ṣì kan wọ́n ní díjú ẹ gbàjà gbàdúrà bẹ́ẹ̀ ni even gan nísìnyí ẹ máa rí tí n bá fẹ́ gbàdúrà ń bí màá díjú mi ìjọ kan mo ti díjú tó yẹ pé fóònù ti end gan tán ti flag ẹ̀ down tí mi ò mọ̀ tí mo sì ń gbàdúrà lọ because we are bound to do that that's our doctrine pé ẹ díjú ká gbàdúrà ṣó ti yẹ yín bẹ́yẹn àní tèmi díẹ̀ ń sọ rèé kí n tún repeat ara mi. This letter goes to our baba Ọọ̀ni onírìṣà ìtí mo tún sọ rèé sà ni wípé ẹni tí ó jẹ́ pé ó ti ń lọ church for 6 months kó o tó lọ sí church èèyàn tó bá dúró èmi sì mi ò lójú a week lọ ní church wọn torí mo dé Àkúrẹ́ few days ká tó rí wọn a dẹ̀ rí wọn nígbà tí mo ti wá rí wọn yẹn wọ́n ní lọ fast and pray after tá bá ti fast and pray tán ká dẹ̀ ṣe ṣóòrù mo dẹ̀ ṣe tán nìyẹn wọ́n ní ẹ ti ṣe tán ẹ ti wà okay nìyẹn you can go ìjọ tí mo ń lọ gan mi ò ṣe any bye bye for anybody mo ní tí kí tó lọ America màá wá sí wedding mi ò lọ you get me now ọ̀rẹ́ dẹ̀ ló mú mi lọ bẹ̀ after àgbà yẹn mi ò dẹ̀ pẹ́ anybody ọ̀rẹ́ gan mi ò bá sọ̀rọ̀ mọ́ because we are not fighting but a ní you know I'm he beef me I beef him back you understand her back you know she's trying to be naughty I'm trying to be also myself you understand so we are not talking but this time nǹkan tí mo kàn ń sọ ni wípé ẹni tó wà lórí pulpit ẹni tí ń lọ sí church yẹn for 6 months ẹjọ́ tí ò bá ní pé o respect church yẹn torí wọ́n blog ń sìn mo kàn rí pé gbogbo blog yẹn tí èmi bá jẹ́ adájọ́ tó wá pé mo ṣiṣẹ́ lílọ mo ṣiṣẹ́ ní tó pé mo jẹ́ lọ́yà àwọn èèyàn máa ń sọ fún mi nígbà tí mo wà kékeré pé mi ìsìn kékeré náà mo ti bí mo gbọ́ pé tí bá fẹ́ lọ sí schools pé kí n lọ ṣe law because n tó ń pè ní law tí bá wù ẹ́ tí mo lè detect èèyàn without you telling me things tó wà ní mind ẹ mo lè deceive ara mi kí n ṣe bí pé mi ò mọ kankan o but at times at the same time when I want to be real to myself when I look at you I will tell you irú èèyàn tó jẹ́ Ọlọ́run máa fi ẹ̀wọ̀n mi àwọn tó bá sọ pé you can guess àwọn èèyàn náà máa sọ pé you design I design people you understand I design spirit I will know the person tó jẹ́ you get me now I will know the real you so ẹni yẹn wà lórí pulpit ni ẹ ó ń preach lọ́wọ́ ìwọ́dẹ̀ ti lọ church yẹn for good 6 months show respect anointing ẹ̀ ló lọ èmi Bọ́lá tí n bá ti lọ church èèyàn tí mi bá respect anointing ẹ̀ mi ò ní padà lọ síbẹ̀ mọ́ honestly speaking ìgbà tí mi ò lọ Èkó ni èmi ti wá o and I don't even plan to go to Akure that day o iléyá ni wọ́n ṣe ní ọjọ́ ní Ẹ̀pẹ́ o wọ́n dẹ̀ ní kí n má jókòó indoor sílé kí n wá sẹ́pẹ́ kí n wá rí gbogbo àwọn honourable máa wà Bọ́lá Tinubu they can even help me to call Akinwumi Ambode and this and that I was looking for solution to the trouble tí mo find ara mi gbà yẹn you understand me trouble wo dẹ̀ mo find ara mi ò mọ̀ they are just disturbing me wọ́n ní mo bú àwọn kan pé mi ò dẹ̀ bú wọn náà they just want to use power on me ni kọ́kàn wí pé ó kí a fẹ́ show ẹ bó ṣe ń lọ Nàìjíríà ẹ jẹ́ àfigbóró wọn ní tí mo ṣe nìyẹn kò ń ṣe gbogbo nǹkan tó dẹ̀ wá sọ́nà ó bí ọmọ fẹ́ nìkan ni ó fọ ọmọ kan ṣe kíní kan ní irọ́ ni just to track it when they want to plan for you fìyà jẹ fojú ẹ gbolẹ̀ sọ ẹ́ dolo ṣì bá nǹkan tó ní jẹ́ nítorí máa ṣe fún ẹ nìyẹn so tí n bá ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń sọ. So when I'm talking and I'm fighting, I'm talking about this pastor, I know people tó bá ṣẹ̀ wọ́n máa fẹ́ sọ bí tí wọ́n dé fún ẹ pé ní Nàìjíríà àwa la níta ní bàbá ẹ tí bàbá àti ọba dẹ̀ tó bá ti kú tí ọba ti lọ àwọn ọba gan ní Nàìjíríà ọba gan submit fọba tó ọba ti ní kakos ọba tí ọba lówó máa lóògùn àwọn kan máa ń bẹ̀rù èyí tí ọba lówó yẹn èyí tí ọba lówó yẹn wọ́n máa ń burú wọ́n lè lóògùn kan níkà but àwọn ọba gangan ọba majority of them wọ́n máa lówó ń dẹ̀ máa lóògùn you getting me because ìwọ tó bá ti tó ògùn lọ o lè lọ company kan gan kó lè gbowó lọ́wọ́ yìí o lè béèrè lọ́wọ́ anybody wàá gbọ́lé lọ́wọ́ wọ́n bá àwọn alágbára yìí wàá gbowó lọ́wọ́ wọn ṣó ti yé bẹ́yẹn so ó dára àwọn ara nǹkan tí mi ò fi láìpẹ́ àwọn fetish people àṣọ but nǹkan tí mò ń sọ ni pé lady yìí ẹ máa gbọ́ o torí àwọn èèyàn tó ní ìkà ẹ fetí sílẹ̀ kẹ́ gbọ́ ó lọ church yẹn for good 6 months. Somebody say, please go straight to the point. Haba.
why you ó yẹ kí n block ẹni. You are rude. You are rude. Yeah, I block you. I block you. You are rude. I don't want you here. Now, somebody over distract me ni. Can go straight to the point. Ṣé mo gbà tí mi síwájú ṣé mo gbà tí mi ò sí níwájú adájọ́. Mo ti block ẹ dànù. I don't care. If the person is very popular on the Facebook, I know that account. It's a fake. Mo ti block ẹ torí orúkọ àwọn orúkọ tí ò sí láyé yẹn ni àwọn orúkọ tó ti kú tí coronavirus ti pa. So, you know, somebody yẹn lọ sí church, ó ti lọ sí church for 6 months, kò gbọ́mọ yẹn lọ sí children department. Mo sì ń sọ with my mouth. Ó ti lọ sí church yẹn for 6 good months. Kò gbé ọmọ yẹn lọ sí children department. Kò gbé lọ children church. Wọ́n ní bóyá torí pé ọmọ ò tí rìn. Ṣó dẹ̀ tí rìn kó tó wá gbé lọ. Wọ́n ní bóyá ó kéré. Wẹ́ nígbà tó jẹ́ 6 months. Wọ́n ní bóyá ó kéré. Ẹ wá gbọ́ ọmọ wà ń bẹ̀ ọmọ bí 100 plus. Wọ́n náà ọmọ bí 300 but they say 100 plus. Wọ́n àwọn ọmọ tó ti ń attend the church yẹn tó ti ń lọ service children department tipẹ́tipẹ́ wọ́n wà ń bẹ̀. Kò sí kankan tó sọnù nínú wọn. Èyí tẹ́ wá gbé wá for the first day. Ẹ̀ẹ́dẹ̀ lọ church ẹ̀yin méjì. Ìwọ nìkan kọ́ ló lọ church ẹ̀yin mẹ́ta. That is what I want to tell you that. Àwọn tó bá jẹ́ ọlọ́gbọ́n wọn máa mọ̀ pé it's a setup. Wọ́n dẹ̀ gbé ọmọ sọnù. Àwọn èèyàn ti dá sí, wọ́n ti jáde, ó ti sọ, àwọn mú gbó, ó ṣe gbà tó kọ́kọ́ ń sọ̀rọ̀ yẹn. Nítorí bó ṣe ń hàtì Ọlọ́run gbọ́ ni ò jẹ́ ní nǹkan kọ́ mọ̀ for good 1 week. Tán ni wọ́n ń wá ọmọ ní church yẹn. Wọ́n kàn tag mi ní picture bèbí yẹn. But tí bá ti tẹ̀ síbẹ̀ mi ò tiẹ̀ wo orí ẹ̀ mi ò wo title tí wọ́n fi sí. So a daughter somebody lost a child in the one church. Mi ò wo wọn kọ́, kò bring attention mi. But tí bá ti rí tó kàn ṣe báyìí kò move mi. Ó ń ṣe mo rò pé ó ń ṣe film. Ó dàbí drama. So tí bá ti rí báyìí tó bá ti tag mi wá mo kò tẹ̀ ẹni tó bá tag mi màá kàn ṣe kí ni mo máa unfollow àbí kí n unfriend àbí kí n block ẹ̀ dànù. That's me. So but later nígbà tí mo wá wo kiri ẹ̀ dáadáa gbà táwọn èèyàn sọ̀rọ̀ tó bá dà pé me too I came out I was talking pé báwo ni gbọ́mọ pastor yẹn mo ní àmúlòpẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn gbà tó tún wá yá Ọlọ́run ò jẹ́ ìsinmi ó ní jí mo bá yí ó ní go to that Facebook mo lọ bẹ̀ ó wá ní jùúsí mo wá wo mo ní èèyàn tó ń rí bẹ̀ mo á nípa wọ́n ní ìjọ yẹn tán ni wọ́n sun church ni wọ́n pààyàn mu ni okay wọ́n pààyàn now àwọn detective àti àwọn DSS wà lórí ọ̀rọ̀ àtọlọ́pàá wọn ò jẹ́ kó find out wọ́n ti sun church fine kò fine wọ́n ti ṣe many things for people to show that they are àwọn ọmọ yẹn pé wọ́n ti kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ yẹn náà bó ṣe wà yẹn náà wọ́n máa charge wọ́n wọ́n mọ tí wọ́n charge ẹnìyẹn sí court àwọn gan ní case apart from pé wọ́n máa rọ́mọ látọwọ́ wọn. Okay, please don't call me, all right? Apart from pé wọ́n ti sunlé wọ́n ti sun gbogbo nǹkan wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ gbogbo owó tí wọ́n gbogbo nǹkan tó ti bàjẹ́ yẹn who is going to pay for it? Wọ́n kàn ní wọ́n ṣe nǹkan mo ní justice ní nǹkan kẹ́yìn èèyàn yóò ṣèkà a kàn ń bẹ àwọn bàbá wa nísìnyí pé because téèyàn bá ṣe nǹkan bí wọ́n ti ṣèkà gan o bàbá ọmọ àti ìyá ọmọ àtàwọn tó plan kìíní yẹn wọ́n ṣèkà gan o a lot of life ló ti sọnù lórí ẹ̀ life àwọn kan ló bí àwọn tó sọnù yẹn o tó kú yẹn o ọlọ́pàá ti kú lórí ọmọ kan tó sọnù yẹn ọmọ wọn ò dẹ̀ sọnù títì ni all these things can cause coronavirus all this ẹ̀ṣẹ̀ téèyàn ń dá it can cause sudden death it can cause Nigeria to kí iná jó Nigeria and all these people that is doing this evil they are not the only one in Nigeria they are causing trouble. Ṣé mọ̀ pé tí òfin onílé bá gbélé kábíyèsí dádì wa ṣé mọ̀ pé tó òfin onílé bá gbélé tó bá wà ńbẹ̀ ó máa affect ti kábíyèsí because everybody no ní kò ní lè move owó máa useless gbogbo mọ́tò gbogbo ohun tí èèyàn bá ní láyé ó máa useless ó máa jẹ́ kí ni ó máa useless.
useless gbogbo èèyàn tó lọ sí church of course they have about one at least church yẹn máa ń kún data dé gbogbo streets they have 1,000 members at a just single service tó máa bẹ̀rẹ̀ láàárọ̀ tó máa parí ní ìrọ̀lẹ́ they have people ẹni tó lọ sí church for the first day I mean tó gbé ọmọ lọ sí children department for the first time ẹ má jẹ́ ká fi ẹ̀ṣẹ̀ wò mọ́ ẹ má jẹ́ ká fi lára wò mọ́ ó lérò ó lówó ó ní àwọn a lot of exotic cars ẹ má fi yẹn sí mọ́ okay tẹ́ bá fẹ́ rí ẹ̀ kí tètè rí téèyàn bá ti lérò lẹ́yìn ìgbéraga ó máa dàbí ìgbéraga lójú èèyàn ni ó lè rí gbogbo èèyàn tán lọ́jọ́ kan ó dàbí obìnrin ọkùnrin tó ní obìnrin púpọ̀ àbí you cannot just wo ó lè rí ó máa dàbí ìgbéraga ni it's not ìgbéraga many people ló máa sọ pé Auto Bola yẹn ó máa ń kanra mélòó ni mo fẹ́ fẹ́ yín sí lọkùnrin tó máa sọ pé I love you ẹlòmíì tó tiẹ̀ rí tó pé kò withstand kò lè bẹ́ẹ̀ sọ face to face I send message sí ẹ o máa wọ́n máa rẹ́rìn níbo tó máa sọ pé o gbéraga o rẹ́rìn àbí o ṣe kinní kan tó bá ti ń ga àbí tó ti ń lérò púpọ̀ lẹ́yìn wọ́n máa rí ọ̀rọ̀ sọ lórí ẹ gbogbo nǹkan tí àwọn nǹkan tó ń sọ lórí ọ̀rọ̀ kábíyèsí ń sìn kábíyèsí may not be like that torí pé wọ́n ṣe kí ni èrò pọ̀ lórí wọn gbogbo ọ̀rọ̀ míì gan pàápàá tó máa sọ tó ń tún gbogbo ọ̀rọ̀ kan ló máa gbọ́ mọ́ just imagine èèyàn wà lórí pulpit first time tó máa gbọ́ ọmọ lọ síbẹ̀ yẹn nìyẹn báwo ló ṣe mọ̀ pé wọ́n fẹ́ gbọ́ ọmọ wọn lọ síbẹ̀ mo ti sọ́njọ́ yẹn báwo ló ṣe mọ̀ pé ọjọ́ tó wà yìí o ó máa gbé ọmọ ẹ̀ lọ sí Sunday school children department tó bá dẹ̀ ti gbé lọ ṣe ní kẹ́ ẹ gbé o tó ti kọ́ church tó lówó báwo ló ṣe máa ní kó lọ gbé ọmọ kan fi dáràn sọ̀rọ̀ lárùn kó wá gbé òun lọ sí àtìmọ́lé wọ́n ló ti ń gbọ́ ọmọ ti pẹ́ ẹ má máa jẹ́ ká fọ̀tẹ̀ ṣe é ẹ má jẹ́ ká fọ̀tẹ̀ sí ẹ má jẹ́ ká máa ṣèkà mọ́ ìkà ò dáa you don't know because of àwọn tí virus ṣe wà ń gbòòrò are you getting me now ṣebí wọ́n ti ń sọ̀rọ̀ virus yẹn láti bí November àbí kankan bẹ́yẹn kí ló dé tó wá nígbà tó wá di ẹnujọ́ mẹ́ta kí ló dé tó ń fly káàkiri èmi personally ọlọ́run dé fi wọ̀n mí pé ó jó Nàìjíríà ọlọ́run ò ní jó ṣe là ń bẹ̀bẹ̀ I cannot be showing you a lot of things that God is showing to people ọlọ́run má fi wá sínú àhámọ́ ọlọ́run má fi wá sínú ẹ̀wọ̀n nísìnyí báyìí nígbà tó bá sọ pé òfin onílégbélé mo kàn fẹ́ ṣe example fún yín ni o nísìnyí báyìí ìjọba sọ pé everybody ìjọba náà sọ pé ẹ jókòó sínú ilé yín you are house arrest náà ni. ẹnìyẹn ń sọ̀rọ̀ kan mo ka message ni you get me house arrest ni do you know nígbà tí ẹnìkan tẹ́ gbé àwọn kan lè gbé sẹ́wọ̀n yẹn are you getting me now do you know the reason why God is angry with some people we cause a lot of problem for ourselves and then tó bá dẹ̀ tó lódodo bá dẹ̀ tẹ́lẹ̀ṣẹ̀ bá dẹ̀ ń jìyà olódodo máa ń pín bẹ́ẹ̀ I'm telling you for this and some people will just stand mi ò sọ pé mo ò dùn mí ẹni tó bá bímọ tó bá kú gan mọ̀ pé mo ti kú ó ṣàìsàn ó kú bọ̀ mo ní ọmọ yẹn bàbá ọmọ àtìyá ọmọ yẹn mo ní wọ́n jẹ́ evil ni wọ́n wá ń lo agbára mo ṣe ń bẹ̀bẹ̀ lónìí pé kí kábíyèsí contemporary justice bàbá àwọn Ògúnwùsì contemporary justice tó bá ṣe wọ́n kan fọ́ wọnú bẹ́ẹ̀ ni torí pé ọlọ́run ọgbà mi ọlọ́run á máa jẹ́ kẹ́ fi àjọ olódodo á ní ẹ máa ṣe lọ tó bá fẹ́ ṣe ṣe gbogbo ẹ̀yin tẹ́ wò ó pé ìjàdẹ̀ náà fẹ́ fi ṣe ọmọdé yìí wọn ò dẹ̀ dá sí ẹlòmíràn mọ̀ pé tòótọ́ ìyá náà fi jẹ gẹ́yìn gbogbo tán ṣe tòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ló mọ nǹkan tí àwọn èèyàn máa ń ṣe fáwọn èèyàn wọn ò ní sọ wọn ní àkómá kan mí o ṣùgbọ́n let me tell you tí ìdájọ́ ẹ̀ bá dé tó ní kòkó ẹ̀yẹn ó lè dọ́dọ̀ ẹ̀ ò mọ bọ́lọ́run ṣe máa ṣe ìdájọ́ bóyá ọjọ́ tó bá máa wọnú plane pẹ̀lú ẹ̀ lọ́wọ́ máa sọ pé torí pé ó ti ṣẹ̀ báyìí mo fẹ́ crash fóònù torí pé ò dá sí wàá bá kú torí pé ò ṣe writing wàá bá ṣe kí ni ó lè jẹ́ ibi tó bá wà kí nǹkan kan ṣẹlẹ̀ you don't know how God used to fight for people are you getting me now nísìnyí wọ́n máa ní compulsory leave ní compulsory prison ní bẹ́ẹ̀ ni ẹlòmíì kò síbi lè ṣe rọ́ọ̀sì tó kí lè ṣe fine tó ó lè wọ́n lè kàn ní kó jókòó sínú ilé yẹn kó má jáde for some ẹ̀wọ̀n ló wá pé o lè jáde o ẹ̀wọ̀n ló wá ẹ̀wọ̀n ló wá so ẹjọ́ sà kábíyèsí wa bàbá wa Ògúnwùsì
I love the past. I love him so much because before, I'm sorry, let me just be honest with you. Before, even when they were talking about him, I love him so much. You know why? Just not kọ́kọ́ jọba báyìí, mo rí wọn lọ fara gbolẹ̀ ní church. Ibi tí wọ́n ti kọ́kọ́ win ní heart mi nìyẹn. Just not ṣe jọba tán báyìí, wọ́n lọ fara gbolẹ̀ ní church. I'm money, this is money. In fact, I love this. Honestly. I love him because wọ́n jọba tán wọ́n dẹ̀ lọ fara gbolẹ̀ ní church. Èmi máa mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé wọ́n wà ní ipò táwọn ìlú máa ní kí wọ́n ṣe tí àwọn ò ní fẹ́ ṣe. But nítorí pé wọ́n wà lórí ipò yẹn, wọ́n ò dẹ̀ lè ṣe no sí ilẹ̀ bàbá wọn. You understand me? They do things because if they do it because people say they should do it. I know because now the kind of person tí wọ́n jẹ́ because wọ́n tún dìde wọ́n tún fẹ́ prophetess. Because you know what? I'm not saying that prophetess ṣe gbogbo nǹkan tó dàbí nǹkan kan o. Pé tá bá ṣe pé okay, wọ́n ti lọ dẹ́ṣẹ̀ àlè bá wọn ṣe mú. That's not way God is. That's not the way God is doing things. Ẹ tún wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Àrò mẹ́ta tí òkín dọ̀bẹ̀ nù ni wọ́n tún wà lẹ́yìn kábíyèsí. They are so unique. They are so unite pẹ̀lú àwọn sisters wọn. Wọ́n ní iṣẹ́ ẹ̀gbọ́n wọn ni wọ́n lábúrò nínú àwọn mẹ́ta yẹn. Bóyá ẹ̀gbọ́n wọn dẹ̀ ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbí àbúrò wọn kò ní wà níwọ̀n. Ṣé tí wọn? Fọláṣadé, mọ́mí Fọláṣadé, Adébímpé àti kí lorúkọ wọn náà. Wọ́n ṣà ní mẹ́ta ni wọ́n àti Ṣọlá bí mi ṣámọ̀. Torí inú kẹ́sẹ̀tì náà mi ìmọ̀ wọn rí o. Inú kẹ́sẹ̀tì Àyìndé tó bá ti ń kí wọn la ti ń gbọ́ o. Ẹ ti understand bẹ́yẹn. We don't know. Nísìnyí báyìí àwọn ẹlòmíì máa dẹ́ṣẹ̀ kan. Mo kàn wò ni pé kí ló dé gan tí mo dúpẹ́ àtàwọn ẹbí ẹ̀ tí wọ́n fi dà nǹkan rú torí nǹkan tó ṣe yẹn. Ẹ má jẹ́ ntàn yín. It will take a long time. Honestly, tọ́lọ́run bá forgive gan. Ọlọ́run bíbọ̀ Ọlọ́run kò yá lógún ọdún. Èèyàn kàn lè máa pretend you pretend to people, you cannot pretend to God. Ọlọ́run dẹ̀ sọ nítòótọ́ àti kọ́ pé okay, it's going to, let me tell you the truth. The man also, God wants him to open his eye. I know that he's going to have ministry, prison ministry. Next time tó bá padà dé, ó máa mọ̀ wípé àwọn kan wà nínú ọgbà ẹ̀wọ̀n tó yẹ pé kì í ṣe gbogbo wọn ló ṣẹ̀. Some people are in prison, they don't know anything about nǹkan tó ń mú wọn fún. Àwọn pastor mi ò dẹ̀ rántí wọn. Ọlọ́run dẹ̀ wá fẹ́ wípé I want to use you there. He will let you go there also. Torí èmi máa àti ọjọ́ tí Ọlọ́run ti jẹ́ kí èmi kí máa speak fún yín, wọn ò ń cheat èèyàn lójú mi because they cheat me láyé. People can cheat me. They cheat me gan. People, they cheat me. Àwọn èèyàn máa cheat ẹ débi pé wọ́n ti máa monitor ẹ. Pé wọ́n cheat ẹ ni o monitor ẹ, wọ́n á gang ẹ débi pé gbogbo nǹkan tó bá ṣe wọn tó pé wọn ò fẹ́ kó ga ju ibìkan lọ monitor cheating náà ni o. I'm still in it, but I know what? I'm still speaking for people because I know by the time I speak for people, God will speak for me. He will reach some people also. Tell me go, He will speak for me. Ọlọ́run lè jẹ́ kí nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí mi for me to be speaking for people, for me to know how it is, the way they use. And I've been there. I didn't do it. I will suffer for 4 years. After 4 years, no ṣẹ̀ṣẹ̀ ni wọ́n rí àwọn. Gbogbo wọn tó ṣe fún mi gbà yẹn, gbogbo wọn ló kú, wọn ò ń ṣẹ̀ mí. Àfi tí n bá gbàdúrà fún ẹ, tínú mi bá yọ sí ẹ, ó máa kú dànù. Mi ń purọ́ fún yan, honestly, because I cry a lot. Ní kọ̀kọ̀. Gbogbo ẹkún tó rí mi tí mo sun lórí Facebook, ńgbà míì tí máa gbàdúrà yẹn. Mo sun ètò jù bẹ́ẹ̀ lọ ní kọ̀rọ̀. I cry like lóde. Kò dẹ̀ sẹ́ni tó máa wù láyé kó máa ké. Nobody tó máa ṣù sí pé kó máa ké yàtọ̀ sí pé lọ́jọ́ tí ayọ̀ ẹ bá dé kó kò máa fayọ̀ ọpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run mo dúpẹ́ o. Ṣùgbọ́n tó bá ti wá di pé kó kàn dédé máa ké nítorí pé nǹkan tó ń ṣe fún ẹ láyé. Àwọn tí mo ké náà ó yẹ kó máa bẹ̀bẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run pé jọ gbogbo tí bá ti ṣe fọmọdé ẹ dáríjì mi Ọlọ́run. Ẹ dáríjì mi Ọlọ́run. Káwọn náà máa ṣe kí ni wọ́n máa béèrè fún dáríjì ẹ̀ṣẹ̀. You must know nobody should harden their heart at this junction. Ọmọ sọnù. Mi tí bá kàn pé ọmọ kan, ọmọ kékeré. Mi ò sọ pé ọmọ yẹn jẹ́ lásán. Mi ní kò jọ mí lójú. Torí àjàjà wa táàrí ọmọ bí púpọ̀. Mi ní kò jọ mí lójú. Àwọn èèyàn bí 4 ti kú. Wọ́n ti sun ìjọ Ọlọ́run lórí kíni? For what? Alọ́mọ ìyá ọmọ yẹn irọ́ dẹ̀ ni. Irọ́ ni. Wọ́n sì tẹ̀sí máa yẹn up ni. Ẹ gbàgbé bóyá ti ń gbọ́mọ bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànírọ́ ni. Ọ̀nkọ́lọ́gbọ́mọ. Ṣe set up.
ó dẹ̀ dúró ṣìṣẹ́ ní gbogbogbò àwọn ọmọ tó yẹ ní ìlú Amẹ́ríkà àbí ní ìlú Canada á ti wà lẹ́wọ̀n òun àtọkọ ẹ̀ àti gbogbo family wọn àti gbogbo ohun tó ṣọ̀ṣì bí ẹran níwo ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ kúrò lẹ́kọ̀ọ́ téèyàn bá tí ara ilé èèyàn bá ń jẹ kòkòrò tí ò dáa tí a bá sọ pé ṣebí náà ló ń jẹ ẹ jẹ́ ń sọ fún yín tí ọ̀hún ẹ̀ bá dé kò ní jẹ́ gbogbo ará àdúgbò sùn ìtú ọ̀rọ̀ ra ṣe yẹn tí wọ́n bá tọ́tù àwọn kan tó ń support wọn àwọn gómìnà tí wọ́n rówó by the way mi ò fẹ́ sọ̀rọ̀ sanwó Akérédolú kò rówó oṣù san inú yín dùn tó yẹ kẹ́ máa ronú ìyẹn kọ́ mo fẹ́ sọ lénìí because wọ́n ní ká máa bẹ̀ wọ́n torí gbogbo wọn yẹn tá bá ti sọ̀rọ̀ báyìí ṣáà máa bá wa bẹ̀ àwọn èèyàn ní ṣáàtì yẹn ń da ṣùgbọ́n ẹ máa bá wa bẹ̀ wọ́n ní torí kó má bàa kàn tẹ̀ fìyà jẹ gbé kó má bàa tó bá fìyà jẹ mo máa ń sọ mo ní tó bá ṣe gbé bóyá tó máa ṣẹlẹ̀ yéèké poso tayaba ẹni tó bá pa gúnugún òkè kádùn má yẹn kọ́ ló gbọ́mọ ẹ má fi ọ̀tẹ̀ sí ẹyẹ báyé èèyàn jẹ́ I don't like it but bàbá wa onírìṣà ẹjọ́ ẹ temper justice tó bá ti ṣẹ̀yìn ẹ fọwọ́ wọ́nú ṣé ẹ ti rí gbogbo èèyàn máa bí ọmọ ẹ wo màá mi sìn ẹ bí mo ṣe gbé wọn wá síbí yẹn àwọn náà dẹ̀ mọ̀ pé àwọn ṣẹ̀ mí ṣùgbọ́n ẹ rí pé mo sọ̀rọ̀ wọn but èmi mo padà lọ bá wọn èèyàn máa ń bí ọmọ oríṣiríṣi tẹ́ ṣe jẹ́ bàbá tẹ́ ti jọba yẹn ẹ ti jẹ́ bàbá gbogbo Yorùbá nìyẹn ẹ wá mọ̀kàn tó ṣe ẹ máa ní wèrè lọ́mọ ẹ máa lásínwín ẹ máa ní dìgbòlugi ẹ máa ní ìtorí ẹ pé ẹ máa ní ìtò gentle ẹni tó bá ti bímọ púpọ̀ ó máa ń ní sùúrù oríṣiríṣi wà ló máa ní ẹ máa wà diplomatic ẹ̀yin gangan if not wọ́n máa kàn fi àwọn ọmọ burúkú gan náà kàn máa fi ìwà wọn ṣe kíní mi ò sọ pé man yìí mi ò sọ pé wọ́n ṣẹ̀yìn àbí wọ́n ṣẹ̀yìn o àti gbogbo àwọn politicians abẹ̀ wọ́n ní ẹ má jẹ́ ká pàjá lọ́bọ̀ torí ẹ̀ nínú ṣe ń bí mi sí Akérédolú yẹn tó mọ̀ pé irọ́ burúkú ni wọ́n pamọ́ ẹni tó wà lórí púpìtì tí ṣọ́ọ̀ṣì oníkan ni ọmọ máa kọ́kọ́ sọnù ṣọ́ọ̀ṣì ẹ̀ wọn ò dẹ̀ sùn ṣọ́ọ̀ṣì anybody rí wọn ò sùn ṣọ́ọ̀ṣì kódà ọjọ́ tí mo wo orí Facebook tí wọ́n ń kó orí èèyàn jáde ní ibì kan tó ń so èèyàn mọ́lẹ̀ tó ti ń pa èèyàn ta níbì kan ní ọ̀nà Ọ̀ṣun state wọn ọgbà tó ń kó táwọn detective tó ń kó àwọn èèyàn yẹn jáde àwọn tó ń ti pa tí wọ́n kó wọn jáde tó wọn ọ̀màdánà sún lẹ́yìn o even àwọn bíi òòṣà wọn láwọn ibi tó máa ń ṣe kinní síbẹ̀ yẹn kí ni wọ́n máa ń pè é àwọn kí lorúkọ ẹ o ibi táwọn uncut boys and girls tó máa ń gbé àwọn lọ láti máa parí iṣẹ́ èèyàn àwọn fọ́ wọn náà yẹn tó bá àwọn ọlọ́pàá bá lọ bẹ̀ ńgbà míì wọ́n kàn fọ́ ni wọn ò sọ náà sí wọ́n ní wọ́n mọ ní church kan wọn ò tí confam ìyá ọlọ́mọdé ẹ̀ àti àgbàbọ̀ ọlọ́mọ àdẹ̀mọ́ tó ti ṣe wọ́n ti sọ náà sí church ẹ̀dẹ̀ rẹ̀ẹ̀dì èèyàn ní ìlú tó gbé bi ẹ̀dẹ̀ máa sọ pé oríkì èèyàn ni àmúdẹ̀sílẹ̀ fẹnu pa ni oríkì Àkúrẹ́ ẹ̀yàn máa Àkúrẹ́ lọ change ẹ̀ òmúdẹ̀sílẹ̀ fẹnu pa ni orí burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ ó sọ pé Kéènì níyín bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn ní Kéènì ọmọ Àkúrẹ́ ni wọ́n ní Kéènì tó na Ébẹ́lì pa wọ́n ní Àkúrẹ́ ni wọ́n ti máa ń fi èèyàn burúkú sílẹ̀ tó máa ń fi èèyàn burú tó máa ń nu èèyàn rere pa wọ́n ní Àkúrẹ́ ni ẹja àsọpọ̀ Ondo state wọ́n ní Kéènì wọ́n ní ọmọ wọn ní Ondo state ló ti wá Kéènì tó pa Ébẹ́lì bọ́tẹ́ wo mi èmi ẹ̀yin Kéènì tẹ́ bá wà nínú ilé mi èmi ni máa rẹ́yìn Kéènì ilé mi kò sí yàláyà Kéènì tó lè pa mí Kéènì máa kú àjàkálẹ̀ àrùn ló máa pa Kéènì ike ló máa pa Kéènì àrìnkí ló máa pa Kéènì orí burúkú ni Kéènì máa ṣe Kéènì kọ̀ọ̀kan ò lè pa èmi wọ́n lè máa ń múdà sílẹ̀ máa fòdìdẹ ẹnu pa ni kábíyèsí à ń bẹ̀ yín ni ẹ bá wa temper justice man ẹni tó wà lórí pulpit wọ́n jí ọmọ gbé nínú chọ́ọ̀chì wọ́n ní kò kọ ìyàwó ẹ̀ sọ wọ́n ní gbogbo evidence wà pé wọ́n ti kọ lẹ́tà sí gbogbo bẹ̀ yẹn wọ́n ṣe nǹkan kan sí wọ́n wá dédé mú wọ́n tún ní wọ́n ní fún bẹ́ẹ̀ ìwọ Ondo state governor tẹ́ ẹ sọ́rí gbèsè yèké posota ẹ sọ́rí gbèsè orí yín ò ní kọ́mọ́ kò ní bátìrì mọ́ ẹ máa wá kó kínní ẹ máa ní kí Anthony General kó máa gbé Anthony General dìde ẹ ní kí Anthony General kó lọ wá bó ṣe máa sunshine state sun wọ state yẹn wà lẹ́ẹ̀mú ẹ̀sán sálárì o ẹ wá máa gbé Anthony General simply because ṣe ń play politics láti lè ṣe mi ò wọ́n ní kàn bẹ̀ nítorí wọ́n bá ní kàn bẹ̀ ẹ̀yìn ò ní gbọ́ wọ́n lẹ̀ kì í gbọ́ wọ́n lẹ̀ wicked gan àwọn èèyàn from the àwọn tó súnmọ́ yín wọ́n lẹ̀ wicked wọ́n lẹ̀ dẹ̀ tún plan láti pa ẹ̀ ń plan láti assassinate ẹ̀ why tẹ́fín plan láti assassinate man yẹn by your commissioner for health and the wife of commissioner for health
telling people, broadcasting it, putting it on the newspaper that the man commits suicide, that is rat poison. He ate rat poison. And then they rush him to the, one hospital in Akure, tí wọ́n lè disclose. It's a lie. Why can't they? Because you are planning to assassinate him. Come on, say, ṣe bá ṣe pa ọmọ rẹ̀ yẹn. Wo ẹni tó bá pa gúnugún òkì kádùn, ẹni tó bá pa kàlàmàgò kò kì í kóòtù, ẹni tó bá tẹ orí burúkú, ó fò lẹ́ máa ṣe tilétilé. Ẹ jẹ́ n sọ fún yín, Ọlọ́run ó sọ fún mi ní òru mọ́jú ìjẹta tí mo ṣe ṣáàtì yẹn. Ìyẹn ẹgbẹ́ ọwọ́ kan wá gbogbo yín tí ẹ máa ń fojú mọ́nítọ̀, tẹ́ máa ń finú pa èèyàn. Gbogbo yín báyìí pátá lọ́lọ́run já wálẹ̀. Bẹ́ẹ̀ni, ọkùnrin àti obìnrin. Bẹ́ẹ̀ni, lórí ọ̀rọ̀ yẹn ọkùnrin àti obìnrin, demonic akọkùnrin tó burúkú tó wá ní ìyàwó òkùnkùn, ọkùnrin àti obìnrin tó burú, that's demonic power. Tẹ̀rán wọ́n ti wà ní ìwòwò. Ayé tí mi, àwọn ọmọ yẹn wọ́n kéré lójú ṣùgbọ́n they are demonic. Wọ́n ní ẹ̀mí èṣù tó lágbára. Èmi rí lóru mọ́jú ìjẹta ọjọ́ tí mo ṣe chat yẹn. Mo rí mọ́jú. Ayé tí mi, but Ọlọ́run já yín sí ìwòwò. Yekepo, kò sí gbẹ́lẹ́tẹ̀lẹ̀ lọ́jẹ́, kò sí tẹ̀lẹ̀ lọ gbé mi síkù. Ọlọ́run ló dá gbogbo ayé àti ọ̀run. Lóní gbogbo agbára. Mátíkà lẹ́yìn lórúkọ dáàdì ń jẹ́. Adógbọ̀nbọ̀ lẹ́yìn aṣọ òtítọ́ ògbìjà kẹrù òbò níjà àjàmá jẹ̀bi. You are a wicked soul. Ọmọ kan kú ẹ ti pa èèyàn mẹ́ta. Àwọn ọlọ́pàá tí wọ́n pa àwọn èèyàn wọn yẹn ńkọ́. Ọlọ́pàá tó ti pa èèyàn tó lọ́mọ ńlé. Àwọn tí ó jẹ́ pé wọ́n wà láyé wọn san sálárì, ṣé àwọn náà máa san pension àti retirement àti gbogbo owó iṣẹ́ tán ti ṣe nígbà tó ti kú báyìí. Àkàìmọye àwọn ọmọ ọlọ́pàá yẹn sọ máa wà ní trouble simply because ọmọ yín kan sọnù. Ẹ̀yin lẹ gbọ́ ọmọ yín wà lọ́wọ́ yín. Tẹ́ wo bàbá wa Ògúngúlù sí mi ò fẹ́ kẹ́gùn wá sórí yín, ẹ má jẹ́ káwọn ilé ìkó bá yín olórí burúkú ní àwọn arẹni lóye ní ọmọ yẹn ọmọ òṣì ni wọ́n o. Bẹ́ẹ̀ni bọ̀bọ́ yẹn àti ìyàwó ẹ̀ olórí burúkú ni wọ́n. Yes, such people they are not wanted in the society. If you want a better Nigeria, bẹ́ẹ̀ni people could run away from Nigeria today. I can boldly tell people that I ran away from Nigeria to come and seek asylum. It's not me alone. A lot of thousands of Nigerians. Tí wọ́n bá ti wọ̀ mí lọ àbórí yín burú ni tó bá tún gbẹ̀yẹ̀ wá màá ṣe èpè fún ẹ̀ wá wọlé. Ben, do you think somebody they cannot plan it? Àwọn tó ń gbé oyún sínú báyìí nǹkan tó lọ ń tà 50,000. Ẹ má pàjá lọ́bọ̀ fún wa. Ẹni tó gbọ́mọ lọ sí Sunday school gbogbo ọ̀rọ̀ tó sọ sórí social media ló yàtọ̀ síra wọn. Gbogbo ọ̀rọ̀ báyìí tó bá pé ó ti mọ̀ ń jọ èmi tí ń pèjọ́ tí mo pè yẹn. Mo fẹ́ interview ẹ̀, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ní kò lè mọ̀ pé bẹ́ẹ̀ ni èmi ò lọ síbi ìṣe ọlọ́pàá. Wọ́n sọ pọ̀ wà tí mo jáde gan wọ́n sọ fún mi ní kí wọ́n ṣe ọlọ́pàá. Mi ò ṣe ni. Àwọn èèyàn bá yẹ ti rí mi báyìí detective because Ọlọ́run ló wá fún mi spiritual police ẹ̀mí mímọ́ ni o. Ogun ọ̀run police ló wà nú mi. Ogun Kristi police àti sójà. Tẹ́ bá ti lẹ́yìn tó gbàdúrà àwọn battalion ogun ọ̀run tí ogun mímọ́ òun ló wà nínú mi. Àwọn ni mo jẹ́, àwọn ló gbé mi wọ̀, àwọn ló dúró yí mi ká àtọmọ àtàwọn olólùfẹ́ mi ni. Kábíyèsí ẹ tẹ́bà justice ẹjọ́ ẹ tẹ́bà justice àwọn ọmọ yẹn irọ́ ni wọ́n pa. Ẹ̀yin ò lè establish gbogbo ministry kó ti wọ̀ ókè báyìí kọ́ ló fẹ́ gbọ́mọ sí àwọn lọ́rùn. Number one wọ́n hold gbogbo àkáǹtì ẹ̀ gbogbo nǹkan gbogbo mọ́tò wọn ti sun àwọn kan èyí tó wá kù no èyí kan tó gbé lọ sí bóyá wọn kàn ní wọ́n sì tìyẹn síbẹ̀ èyí tó wà tó kù nílé wọ́n sun wọ́n lé wọn kó nílé what for. àwọn ọmọ yẹn dẹ̀ sì máa ṣe báyìí lọ́jọ́ báyìí ó wá di blogger ó ń pa irọ́ ojúkorojú. Wọ́n pé ọlọ́pàá níjọ́ yẹn mo wo chat ọlọ́pàá ní ó sọ pé ọmọ òun ò sọnù ọmọ ẹ̀ ò sọnù ó mọ mi tọ́mọ ẹ̀ wà. Ó mo ṣe sọ pé káwọn èèyàn máa wo gbogbo àwọn pictures àwọn náà máa wà àwọn náà gan ó yẹ kí n má sọ yẹn gan síta mo fẹ́ ní kí wọ́n lọ máa wo àwọn picture tó post of recent but kò ní fẹ́ ṣe yẹn mọ́ if not gbogbo many things ṣe tẹ́lẹ̀ fi detect wọn bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ fi mú wọn ni wọ́n ṣe. Picture oríṣiríṣi kẹ́ lọ wò bóyá recent picture ẹ mọ̀ number one wọ́n bèrè ńjọ́ yẹn ìgbà tó jáde kó ní church ibo ló lọ ó lóun lọ gbowó. Where do you go to? The bait ẹ mọ sọ̀rọ̀ tó fi ń jáde tó ń jáde ó lóun lọ gbowó nínú àká gbogbo ọjọ́ yẹn mọ́jọ́ mẹ́ta kò gbowó àmì wọ́n bèrè ńjọ́ kan tó ń pè ní station bó ó lóun lọ gbowó. Irọ́ oríṣiríṣi bàǹtàbàǹtà irọ́ ńláńláńláńlá
ni wọ́n ń pa tí gbogbo èèyàn dẹ̀ rí tí Anthony General mọ̀ tí gbogbo àwọn adájọ́ mọ̀ tí àwọn detective mọ̀ tí àwọn DSS mọ̀ tí wọ́n dẹ̀ tún ṣe bẹ́yẹn wọ́n dẹ̀ máa pariwo mọ́ àwọn gbogbo àwọn ẹ wo àdúrà àwọn èèyàn tó kó sí prison gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní department wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa gbàdúrà àti àwọn ọmọ wọn mo rí àwọn ìyá arúgbó ń bẹ̀ ọdún àwọn ìyá arúgbó tó ń ṣèkàwà bọ̀ mí sọ but ṣé èèyàn máa sọ pé pásọ̀ yẹn fúnra rẹ̀ mi ò speak fún àwọn tó wà ní children department yẹn next time ẹni tẹ́ bá ti ṣe ní department kan ẹ máa lajú yín sílẹ̀ wash and pray. but pásọ̀ tó wà lórí pulpit ṣebí wọ́n máa tẹ̀ kọ́kọ́ fún gbogbo àwọn tó wà ní children department yẹn àti hospital kan ní ibo ni náà ní Jẹ̀bú-Òde àbí ibo ni jẹ́ hospital yẹn náà àti ẹni tó lọ hospital kò mọ̀ ń pa nǹkan kan nọ́ọ̀sì tó ń bá ṣiṣẹ́ ó dẹ̀ gbé ọmọ ó dẹ̀ lọ gbé ta ẹ gbọ́dọ̀ mi ò sọ bọ̀ ẹ máa kọ́kọ́ investigate àwọn tí wọ́n gbé ọmọ gan lọ́dọ̀ wọn tó bọ́ ọmọ sọ́dọ̀ wọn kẹ́ ẹ tó lọ mọ́ yẹn ẹ wá kọjú ẹ ti ẹ̀ sọ pé ń wọ́n ọmọ mọ́ you are just ẹ wá ní wọ́n sọ pé wọ́n kidnap ọmọ wọn ló ti kidnap wọ́n wá sọ pé àwọn kan máa sọ ṣe mọ̀ pé kéèsì yẹn ó sensitive don't say it o so that you will not come against them ní kíni pé mo sọ̀rọ̀ báyìí torí gbogbo nǹkan tó ń ṣe ó mọ̀ ọmọ ìjọ yẹn tí adájọ́ sọ pé ó lé gbogbo wọn kúrò nínú kóòtù ó lé everybody kúrò nínú kóòtù simply because kẹ́lẹ̀ mọ́ pé àwọn adájọ́ náà wọ́n ń gbé information tí wọ́n bá ṣe lórí Facebook báyìí wọ́n ń gbé fún wọn ó lé everybody simply because wọ́n má bàa gbé information gbogbo nǹkan tó ń sọ ìyá ẹni tó gbé wá wọ́n ní weakness táwọn DSS ń gbé wá òun náà nìyá ọlọ́mọ àti àwọn tó jọjọ lọ sí ṣọ́ọ̀ṣì ńjọ́ yẹn àbúrò ẹ̀ tó jọjọ lọ sí ṣọ́ọ̀ṣì tó lọ sí school àbúrò ìyá ọlọ́mọ àbúrò ìyá ọlọ́mọ òun ni wọ́n gbé wá sí kóòtù òun ló kọ́kọ́ àròjọ́ níjọ́ tó náà máa bẹ̀rẹ̀ trial wọ́n ti wá tàn wọ́n o wọ́n ti lọ fáìlì appeal ní higher court just to grant him bail kó lè máa gbalé wá kí prophet yẹn lè máa gbalé wá inú wa bí nígbà tí Attorney General wá sọ fún adájọ́ pé wọ́n máa ti lọ fáìlì ní appeal wọ́n ti lọ appeal ní high court àbí ní ṣé high court àbí magistrate adájọ́ wá bínú pé wọ́n ṣe máa lọ fáìlì lọ́nà méjì pé kàn lọ withdraw tibẹ̀ yẹn náà sọ́ọ̀tàn bá ti withdraw àwọn máa fún bail wọ́n wá lọ withdraw wọ́n ṣe lọ withdraw tán wọ́n wá láwọn bẹ̀rẹ̀ trial no space for and the trial can take torí wọ́n ṣe ní ìyá ọlọ́mọ wọ́n ní kó rojọ́ ńjọ́ yẹn ó wá dúró pẹ́ 5 hours wọn lóun nìkan fi rojọ́ kí ló fẹ́ sọ wípé ókè o ní gbogbo ọmọ wa gbogbo ọgbà wákàtí tí ọmọ tó lò ní church kan ọmọ kó tó lọ́mọ ń sọnù kò tó 5 hours kí ló máa fi 5 hours rojọ́ fún simply because wọ́n sanwó fún ẹ bó wọ́n ní ẹ̀gbẹ́ ni fún ẹ náà tí ìkọ̀sẹ̀ náà máa wá láti pẹ̀sẹ̀ rẹ̀ nítòótọ́ wọ́n náà máa kan Jésù mọ́ àgbélébùú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹnìkan máa tà á nígbà tó ń tà á tán ẹni tó máa tà á mọ̀ o ó tún béèrè pé ǹjẹ́ èmi níbẹ̀ òun ò bí tiẹ̀ bí ó ní ṣé mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó gbà á tán bọ́ Jésù sọ nítòótọ́ àti kọ̀wé ẹ̀ láti ọ̀run purpose gbogbo ìpìlẹ̀ wa láyé bá ṣe máa rìn àti ìyà látọwọ́ Elédùmarè ṣùgbọ́n ó ní àwọn ibì kan tó tí ó bá jẹ́ pé tí ò bá da ní ìrìn bí tó bá gbà àti bí tó bá gbà kọjá ní àkókò yẹn àwọn tí Ọlọ́run bá lò fún iṣẹ́ burúkú yẹn ká má bàa sọ pé ṣù ló lò wọ́n ẹ̀ ń gbọ́ tó lọ́ máa ní àwọn mùsùlùmí máa lọ́lọ́run ló wọ́n ṣẹ́rí gbogbo yín tí Ọlọ́run bá lò fún iṣẹ́ burúkú yẹn gbogbo ilẹ̀ máa jẹ pàṣán ẹ máa jẹ báàsítàdìyà. ìyàn padà mú fún mú ilé Jósẹ́fù odidi ilé Joseph ìyàn padà mú wọn ọ̀ǹtì tí wọ́n torí pé wọ́n wò pé Ọlọ́run ní pèsè ẹ máa fẹsẹ̀ rìn ẹ̀rọ pọ́ìntì ni láti rìn láti Kénáánì lọ sí ibi tí Egypt ìyà tún padà jẹ wọ́n kò ń ṣe pé wọn ò lè reserve oúnjẹ àbí kò sówó Ọlọ́run gan jẹ́ kó wọ́n useless ẹ mọ́ kan tó ṣẹlẹ̀ láti jẹ́ kó padà lọ sí ọ̀dọ̀ Joseph kó lè lọ rí ẹ̀ta Joseph Ọlọ́run rán níṣẹ́ ó ní they busy selling me ó ní but my God busy sending me yes God said to me the man is going to have a ministry for prison a lot of people are in prison tí wọ́n ń purọ́ mọ́ ní Nàìjíríà tẹ́ pé nobody care for them in abroad wọ́n bá discover pé irọ́ ni wọ́n pamọ́ they will pay you for the rest of your life
but in Nigeria the West, oh, gbogbo ìgbésí ayé ẹ̀ no waste that. I've been in the shoe. I know what I'm talking about. Baba wa Ogunwusi, please ẹ jọ̀ọ́, ẹ temper justice. I don't want ẹ jọ̀ọ́. Ẹ bá wa dá sí àwọn DSS yẹn, ọwọ́ yín náà ló wà. Bẹ́ẹ̀ ni, àdẹ̀lẹ̀ fẹ̀tẹ́lẹ̀ ká máa palàpalàpà mo ti pé bàbá àwọn Bọ́lá Tinubu náà gbogbo eléyìí náà. Èmi mọ̀ kò sí bẹ́ẹ̀ ni, mo mọ̀ pé I know people see it. Tó bá sọ pé bàbá mi Bọ́lá Mẹ́jọ ni wọn ò ní rí wétí. Wọ́n mọ̀ mí gan wọn kò tí pè mí ni. He knows me. Torí gbogbo àti mo ń bú wọn yẹn, ẹ má bínú dádì o. Gbà tí mo ń bú wọn tó torí àwọn ọmọ wọn tó ṣèkà fún mi. Yes, wọ́n dì pẹ̀lú mi, mo lè sọ pé ìkà ni wọ́n ṣe fún mi. Ọjọ́ tí mi báyìí tí free láti sọ pé ṣé bó nìyẹn tó bá ní kófì onílégbélé màmá mi wà ní Nàìjíríà tí wọ́n bá sọ pé mo ṣe nǹkan kan fún màmá mi pé mi ò bá màmá mi sọ̀rọ̀ dáadáa kì í ṣe bẹ́ẹ̀ àgbàlagbà ṣe máa ń ṣe nìyẹn everybody tó ṣèkà yẹn ìkà ní everybody ṣe mẹ́ and wọn dẹ̀ nobody àwọn tó destroy business gan wọn lè kówó sílẹ̀ fún ẹ lódìdí kó ní kó bẹ̀rẹ̀ business wọ́n kàn fẹ́ sẹ́ wọ́n fẹ́ reduce ẹ síbi kan so that ẹnu wọn á lè ka ẹ wọ́n á lè ní kó jókòó síbi kan ìwọ ò ní lè jáde mọ́ ìkà ní bàbá mi Bọ́lá Tinubu wọ́n rí mi náà ìgbà tí mo fi sọ̀rọ̀ sí wọn yẹn they know ìgbà àwọn ọmọ ọdẹ ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ yẹn ti understand but I know kò sí ẹ̀ ṣe bó ni mi yẹn okay àwọn tó tiẹ̀ ṣìkà ńgbà tó bá no destroy nísìnyí báyìí mama mi need many things ta ló sọ pé okay ẹ gbé màmá yẹn sínú plane ẹ jẹ́ kó lọ bá ọmọ ẹ̀ àbí kó gbé àbí ta ló lè pè mí nobody can call me nsìn kókò ní kí n máa bọ̀ mami gan ò lè pè mí pé kí n lówó gan àbí kán tẹ̀ sọ pé kí n níwèé ẹni tó lè pè mí ní Nàìjíríà tó máa sign tó máa sọ pé mi ò lè kó mo lè kó Canada tó bá jẹ́ pé mo fẹ́ kúrò lé but ẹnìkan ló máa sign tó máa sọ pé kí ni wọ́n dẹ̀ assure àwọn ìjọba náà ní kí kàn ṣe pé máa kàn kúrò pé ẹnìkan kàn máa tàn mí pé ẹ̀wọ̀n love me because people are dangerous people when they want to hurt you there is nothing they cannot do there is nothing èmi dẹ̀ ni mo mọ́ra mi ẹni tí mo fẹ́ ni mo mọ̀ mi ìmọ̀ tó fẹ́ mi I have seen things for myself even prophet gan tó bá jáde á ti mọ àwọn èèyàn tiẹ̀ Ọlọ́run fẹ́ yọ èpò kó nínú àlìkámọ̀ ó fẹ́ yọ àlìkámọ̀ kó nínú èpò wọ́n máa mẹ́ni tó fẹ́ wọn and he is going to be more vigilant and be more careful ṣé ń sìn tó bá dé tó bá tẹ̀ padà ní ṣọ́ọ̀ṣì padà kò ní fi kámẹ́rà support gbogbo ẹ̀ á tẹ̀ tó wá ní security ju ti tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ ni nítorí ẹni tí ṣògo bá torí ẹ̀jà tó bá ti tojú ẹ̀jà báyìí wọn ò ní bú ọba kò so mọ́ lójú ẹ̀ kò dúró wò bẹ́ẹ̀ ni bọ̀bọ́ yẹn wọ́n wá dé wọ́n bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ wọn nínú court wọn ò ní jẹ́ kí wọ́n máa kó wọn láyà jẹ Ondo State gan wọ́n kàn fẹ́ make sure pé e go for ẹ̀wọ̀n for fun ẹ mọ̀ pé mo sọ wọn ẹnìkan sọ fún mi pé tí a bá ṣọ́ra mọ́ ṣe fún lágbáyà náà mọ́ ṣe fún ní wọn ò lè ṣe yẹn wọ́n fẹ́ rí ìbínú Ọlọ́run ni àdàbí tó bá ti ń bọ̀ mọ́ rí. I remember when the Donald Trump and the mama tí wọ́n ní ọjọ́jọ́ ṣe election ní America yẹn mi gbogbo èèyàn sọ pé àti màmá yẹn bá wà ọmọ fẹ́ bọ̀ Nàìjíríà mo kàn rẹ́rìn wọ́n tún sọ ń gbà yẹn Nàìjíríà ní PA kiri kan mo kàn rò ṣe báyìí mo dẹ̀ ní visa lọ́wọ́ ń gbà yẹn tí mi ò tí ì rí bí mi ṣe máa wá sí America mi ì tí ì rówó visa ọkàn mi ò mú rárá Donald Trump lọkàn mi mú and when my mind takes somebody there is something special about the person there is something about the person èmi lè wọ bí kan lọ́kì wò pé mo gba bíbá ìkọjá mo ní problem but God have a reason and majority of the time àwọn èèyàn máa ń rò bóyá àwọn ni èmi mo nídìí èèyàn you need people in tí mo ní ò ní in tó ní mi ò ní nobody is totally rubbish tó bá ní nǹkan kan lẹ́ni tó bá fojú di tó kàn ń fojú gbẹ̀yàn wálẹ̀ tó máa wò pé kò ìwọ ló nídìí òun ló nídìí ẹ sọ bẹ́ẹ̀ gbàgbé ẹ Ọlọ́run lè fi nǹkan tó nídìí kó fi sọ́wọ́ ẹni yẹn lọ́la don't do that don't look down on people. And brave people and stop bragging and stop destroying people's life. Báwo ni èèyàn ṣe máa ní ṣọ́ọ̀ṣì tó yẹn? Mo kọ́kọ́ jókòó àwọn èèyàn ní ọlọ́mọ àgbà ọmọ ilé ló pa. Bàbá ọmọ yẹn ọwọ́ bàbá ọmọ ní Nàìjíríà tó bá jẹ́ Canada náà ẹ̀wọ̀n ni wọ́n máa wà. And ní Nàìjíríà tó bá jẹ́ pọ̀ fi wà. Ẹ try bọ̀bọ̀ yẹn. Ẹ try ẹ̀. Tí àwọn èèyàn bá sọ pé wọn ò ní fẹ́ kí àṣírí kan tú tó pé wọ́n gang báyìí Ọlọ́run lè tì yín o tí àwọn èèyàn bá sọ pé wọ́n group báyìí torí pé wọ́n máa ń fọ̀mù click ní Nàìjíríà tẹ́ pé wọ́n bá ti ṣọwọ́ pọ̀ báyìí Ọlọ́run mo máa ń gba àdúrà kan máa ní Ọlọ́run ìjà tí ò ní ṣe parí wàhálà tí ò ní ṣẹ́tù Olúwa dá sílẹ̀ sáà àwọn ọ̀tá mi Olúwa jọ máa bá yí tí wọ́n bá ti rán wàhálà yẹn èdè ayé ò jẹ́ kan mọ́ ní ọjọ́ tí wọ́n fẹ́ kọ́ ilé ìṣọ́ Bábélì lòdì sí Ọlọ́run ní kí la lè ṣe fún àwọn eléyìí Ọlọ́run á máa bá rẹ̀ sọ̀rọ̀ á dẹ̀ máa pèrò á máa bá rẹ̀ sọ̀rọ̀ ariwo á máa dáhùn fúnra rẹ̀ ló ń bá rẹ̀ sọ̀rọ̀
Ọlọ́run á máa sọ̀rọ̀ á máa béèrè question ó ń béèrè lọ́wọ́ rẹ̀ á tún máa dá rẹ̀ lóhùn ọba tó ń sọ̀rọ̀ tó ń béèrè question lọ́wọ́ rẹ̀ ó ní kí la máa ṣe fáwọn eléyìí mo máa ń jókòó máa béèrè pé ta ló ń bá sọ̀rọ̀ ń gbà yẹn ó ní kí la máa ṣe fún àwọn tó ń kọ́lé ìṣọ̀ Bábélì wọn náà fẹ́ wá rèdí Ọlọ́run wọn ò lè débi tọ́lọ́run wà bọ̀ tó ní kí la kàn máa ṣe fún wọn kò ṣe pé wọ́n lè débi tó wà torí pé ó wà níbi tó wà yẹn ó wà lọ́tọ̀ ó wà lósì ó wà lókè ó wà nísàlẹ̀ omnipresent and silent ó kàn ní pé káàkàn wáṣẹ́ fún wọn ó dà pé wọ́n ṣe wà ní ìṣọ̀kan yóò dà pé orí wọn ó dà pé wọn ò sí ó dà pé wọn ò sí rí ọ̀jẹ́ káàkàn dà wọ́n lédè rú kán máa ba yí jẹ́ káàkàn fún wọn trouble díẹ̀ òun ni títí di èní báyìí ní òyìnbó ṣe gbé títí ẹ̀ wá pé tiẹ̀ ló máa learn tábà gbé ìbò ń sọ̀rọ̀ ní kò sọ ìfẹ́ yẹn dáadáa jẹ́ àdà wọn lédè rú Ọlọ́run lè dà wọ́n lédè rú kàn send ẹ̀ ní confusion wọ́n bẹ̀rẹ̀ sí ń bára wọn jà títí di èní èdè ayé ò jẹ́ ẹ̀kan náà mọ́ di ọ̀la kò dẹ̀ lè jẹ́ ìkan àfi tọ́lọ́run bá tún yí padà ní ànọ́dá tó bá tún torí generation eléyìí ó ní bó ṣe náà máa ṣe ní àkókò tá a wà yí àkókò ronúkúwàdà ni tí everybody gbúdọ̀ ṣe kíni. ẹrọnú ẹkùwàdà aago méje alẹ́ ti lù o ẹrọnú ẹkùwàdà o ìrọ̀lẹ́ ayé làwà o ẹrọnú ẹkùwàdà aago méje alẹ́ ti lù o ẹrọnú ẹkùwàdà o ìrọ̀lẹ́ ayé làwà o. ọgbà wọn ni ẹ̀jẹ̀ kíríkà ni. He cannot do that to himself. Tí gẹ̀yẹ́ bá tún máa mo máa ń wo mo ń follow blogging ẹ̀ mo ń follow gbogbo nǹkan tó ń ṣe wọ́n ti àti ti yẹ ẹ̀ mo ń follow ẹ̀ àìsáyà kiri kan ìsíkẹ́lì kiri kan á gbé gbogbo fọ́ní ibi táàgbà tó wà ní chọ́ọ̀chì yẹn ìwọ náà dẹ̀ ti wà ní chọ́ọ̀chì yẹn rí ibi tí pásọ̀ ti ń sọ̀rọ̀ when you are talking at times in ṣe mọ̀ pé tí wọ́n bá fẹ́ blog mi when I chat at times they carry it like that they can do it that one is blogging it show that you are not even godly you looking for people's faults are you ṣé ìwọ gbọ́n mọ́ ni ẹ̀yin ò lè ẹni tó máa gbọ́ àwọn tó gbọ́ ọmọ pa àwọn tó máa ní pé kinní kan tó fi gbogbo yẹn da gbogbo àkúrẹ́rú tó tún gbogbo ilé àwọn terrorists tí báyìí ó yẹ káwọn àmọ̀tẹ́kùn tó bá jẹ́ pé wọ́n ṣe bọ́tà àmọ̀tẹ́kùn yẹn ṣe political arrangement for some kinní ni if not a máa ní káwọn àmọ̀tẹ́kùn yẹn they are not going to work if not àwọn àmọ̀tẹ́kùn àwọn eléyìí nígbà tí adájọ́ Anthony General attend èèyàn lẹ́yìn tó ti sun gbogbo ṣọ́ọ̀ṣì yẹn simply because àwọn ṣọ́ọ̀ṣì ti parapọ̀ Anthony governor Ondo state wá gbé Anthony General dìde Anthony General náà ẹ má má bínú ẹ wá ṣe gọ̀gọ̀ ṣú lọ sí ṣọ́ọ̀ṣì àmì sí kóòtù wọ́n pa ọlọ́pàá kò ṣe nǹkan kan fún yín pé wọ́n pa ẹni tó serve country yín simply because wọ́n ń wọ́ ọmọ wọn ò mọ̀ bóyá ọmọ yẹn kú ṣé tó bá gbọ́mọ yẹn tí ìyàwó tó gbọ́mọ wọn pamọ́ tó bá gbé jáde láyé sí ṣé wọ́n máa sun wọ́n pẹ̀lú ọmọ àti gbogbo family wọn. You don't know you are wicked man you are wicked. Bàbá wa Ọ̀jájá akọ̀ǹbẹ̀yìn ni o ẹjọ́ sá ẹ bá fọwọ́nú ẹ bá pe àwọn DSS yín kẹ́dẹ̀ bá pe Ondo state governor Akérédolú bàbá wa Jagaban torí pé àmọ́ pé ó ń disobey wọn ò láìkì bàbá Jagaban mi ìfẹ́ máa sọ yẹn ná torí Akérédolú mo mọ̀ pé àwọn àti bàbá Jagaban wọn ò like but party or no party wọ́n yìí máa jọ dúró wọ́n yọ sọ̀rọ̀ because they are under the party tí wọ́n form so everybody ló ń sápamọ́ torí ẹ̀ náà ni àdọ́tẹ́ fada mi dádì mi ni wọ́n Ọlọ́run gbọ́ mo serious because láti yọ tán ti bí mi mo lack of father training mo fẹ́ kó wá mi ò fẹ́ kó fọwọ́ líle mú mi ọwọ́ mo fẹ́ kó mi mọ́ mo bọ́ mi ní bàbá láti 41 days mo wà nígbà tí bàbá tèmi ti kú mo dẹ̀ ní first time tí máa yan dádì everybody ló yan dádì and it's time for me 2020 mo yan dádì Bola Ahmed Tinubu is my father lẹ́yìn heavenly father and it's for everybody also kì má kàn máa tọ́ra mi jẹ I always call my heavenly father he's father of everybody he creates heaven and earth the father of the fatherless but the earthly father now is necessary for people you don't deceive yourself. Wọn ò kọrí ìyàmú mi àwọn èèyàn ti pè mí lórúkọ tó orúkọ tí ò da oríṣiríṣi nǹkan ni wọ́n pè mí ìtẹ́ ń ṣe kí n tẹ̀ tó wá sórí Facebook ẹlòmíì tó máa sọ̀rọ̀ báyìí wọ́n máa ní orí ìyà ló gbé wáyé orí ìyà báwo mi ò borí ìyà wáyé I'm a special child a special maid
in the hands of God. Òun ni mo fẹjú mọ́ èṣù gan nígbà tí mo dé báyìí àwọn ogun lé bàbá mi àti àwọn ẹ̀mí èṣù. Mo fẹjú mọ́ wọn. Wọ́n sọ tòótọ́ ni o. Wọ́n sọ fún ọjọ́ tí wọ́n bí mi báyìí màmí ní wọ́n sọ fún mi pé bolo ti ọmọ ńlá yìí ni wọ́n pè. Ẹ̀wọ̀n bàbá mi yẹn náà ti jẹrà kún sí. Ẹ bá bínú àwọn bọ̀dá mi yẹn ẹ bá máa wò mí wàhálà tí ń nìyẹn. Ẹ ṣe dáadáa sí mi ní tẹ́ bá ṣe fún mi ni ẹ bá pọ́n mi lé máa pọ́n ilé ní bá ti ṣe mi ṣó ti yé kò ṣe mi ò fi burú gbẹ̀sán fún tábà ní kí n fi gbẹ̀sán burú mọ́ àdúrà ẹ̀kú máa gbà fún coronavirus máa ní kó pa gbogbo family yẹn àwọn kọ̀ọ̀kan kí ṣe gbogbo wọn o ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àdìsípẹ́kẹ́ má tún lé express mind mi ẹ̀ bí wọn bí rè o ẹ lè máa wò mí ṣó ti yé. wọ́n ti ọjọ́ tán ti bí mi náà sọ pé màmí sọ pé mo náà ti sọ mọ́ ńlá màmí tẹ̀ sọ fún mi jọ yẹn aṣọ tán tẹ̀ rán fún mi jọ yẹn tán ní kò má fi wọ̀ mí yẹn ò bá tẹ̀ ti rán kó fi wọ̀ mí kí ọ̀tá mi ti kú dànù ẹ bá má rọ̀ mọ́ fún yín lóúnjẹ ẹ bá má rọ̀ mọ́ fún pọ́n yín lé ẹ má bínú omi sọ pé tẹ́lẹ̀ irú mi ò sí o ṣùgbọ́n ọlọ́run nínú ọmọ tó bí ọlọ́run fi ìkan síbẹ̀ tó yàtọ̀ sí àwọn yòókù mi ò ní owó mi ń jọ̀rọ̀ owó nìkan mò ń sọ o gbogbo ọmọ tó bí ìwọ tó bá ń wò mí ọ̀kan nínú ọmọ tó bí ó yàtọ̀ sáwọn yòókù ó máa ń ní gbogbo ìdílé ló máa ń ní kì í ṣe owó nìkan o bọ̀tọ̀ owó ló dẹ̀kù báyìí lọ́rọ̀ mi ṣé ọ̀rọ̀ yẹn àti kàwásùn rẹ̀ owó ló kù mo náà dẹ̀ sọ fún mi pé bàbá mi mo yan bàbá Bọ́lá Tinubu tí bá wá lọ́kọ tó bẹ́ẹ̀ dàgbà omi ò tẹ̀ àmì mo ní ìbọ̀tẹ̀ mi ò fẹ́ àdóhùn ìfún náà ṣó ti yé o ti má tiẹ̀ ní dádì èmi náà tiẹ̀ fẹ́ àwọn èèyàn tiẹ̀ ti bú wọ́n tiẹ̀ ti rí mi fi fẹ́ wọ́n tiẹ̀ ti rí mi fi jù gan orí òpè méjì bàbá Bọ́lá Tinubu mò ń jẹ́ Bọ́lá àwọn náà kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ní story wọn jọ story mi ò ní máa sọ láti fi yẹ̀yẹ́ ọ̀bọ̀ ti ṣe àwọn fúnra wọn máa ń sọ story wọn wọ́n dẹ̀ tún bàbá mi ni wọ́n o wọ́n tún bí Ṣadé my daddy mo yàn wọ́n ni ẹ bá ti ní nọ́mbà wọn ó lè dàbí funny thing lójú yín àwọn ni mo yàn àmì Jésù God bless you ọba Adémọ́lá jàre àmì everybody ẹ̀mí tẹ́ bá mi ṣàdúrà God bless you kò dá ká máa bà nǹkan jẹ́ bàbá yẹn kẹrí sọ́tòbẹ̀rẹ̀ APC ni wọ́n nísìnyí èmi wọn tí jáde mi tí ìrìn wọn bá sọ̀rọ̀ rí o ṣùgbọ́n mi nígbà tó mọ̀ APC bẹ́ẹ̀ ni torí ọmọ bàbá APC òun ló ń bá wọn lọ́lọ́run ń lò báyìí fún wọn àwọn náà APC ni wọ́n àwọn mẹ́bà àwọn tó bá ti lọ́ọ̀ fún wọn APC ni wọ́n so APC Ondo State ẹ̀ máa lẹ̀ mọ́ APC Federal bàbá Jagaba ní APC Federal bàbá Jagaba papu bẹ́ẹ̀ ni APC kí àwọn ti Ondo State ẹ ṣe mi sọ pé iná ò sí lára wọn ò pé ẹ kì í ṣe APC o but Federal APC ń sọ̀rọ̀ ọmọ bàbá Jagaba ló ní mí Auto Bola ọmọ Jagaba papu bàbá mi olódò dẹ handsome daddy bàbá tó mọ bárí tó ní tó ṣì mọ́ lẹ́yìn Ọlọ́run Jagaba ni tó bá ti alẹ̀ mọ́ ẹ tó ń ṣe ayé ẹ ṣakúṣakú ṣe wo ló fẹ́ bàbá yẹn ti pè bẹ́ẹ̀ ni tó fowó ṣàánú kí ni ẹ ṣe rí pé gbogbo wọn àwọn tó ń sá lọ sọ́dọ̀ nǹkan tó fún wọn kì í ṣe pé àwọn yẹn àwọn tó ń sá lọ sọ́dọ̀ wọn yẹn kì í ṣe pé wọ́n náìsì bàbá Jagaba nice he's a nice person bẹ́ẹ̀ ni people said it he build life he never destroyed but èèyàn máa ń bímọ náà tó yẹ pé ọmọ ẹ̀mí náà kò ní jọ bẹ́ẹ̀ ni ẹ ṣáà rí lọ́ọ̀tì àmì ìsọ̀lù Jonathan òjọ́ Dáfídì náà kẹ̀dẹ̀rẹ́ òun náà bí Atófélì náà kò dẹ̀jọ́ Dáfídì ìwà burúkú so èèyàn máa ń mí inú kòkò dúdú ẹ̀kọ́ tán ẹ̀ so bàbá Jagaba náà lè bí àwọn ọmọ bíi ti àwọn èmi ọmọ rere lè mí o àwọn ọmọ loyalist àwọn ọmọ kan dẹ̀ wà tẹ́ pé wọ́n kàn fẹ́ tẹ̀ wọ́n náà gòkè ní ṣùgbọ́n àwọn náà sọ pé àtẹ̀gùn làwọn kò ṣe nǹkan kan èmi ò tiẹ̀ sọ pé bóyá mo fẹ́ lọ sí house of kíní kan sìn kí n ṣáà tiẹ̀ máa ta mọ́tò fáwọn politician kan fún mi lówó kémi náà ní kọ́kọ́rọ́ kémi náà dẹ̀ lè halẹ̀ àmì ìjà ìṣí lè rìn kí n yan Nàìjíríà kí n lè tọ́jú màmá mi kémi náà lè sọ pé mi ìṣayé wà. bẹ́ẹ̀ ni bàbá sọ ti tóbi rẹ̀ Alpha Babátúndé APC nìyí tẹ́ bá ti jáde ká má máa gbàdúrà fún APC gbogbo ìròyìn ká má kó wọn lọ síbẹ̀ yẹn
màmá wọn kan tí ò ṣe kíní tí ò wúlò gbogbo wọn sì àti ẹni pé kí ọkọ ìyàwó yín gan àtàwọn mẹ́mbà yín kí wọ́n mọ nọ́mbà àwọn gbogbo kọmíṣánná tó wá ṣọ́ọ̀ṣì yín kàn tiẹ̀ fún wa ká dárúkọ wọn síbi wọn ò lè fowó ṣe wọn ò lè fẹnu sọ wọn ò lè pa bàbá Bọ́lá Tinubu wọn gbogbo wọn dẹ̀ lóní nọ́mbà yẹn bàbá ń sọ̀rọ̀ sí ẹ̀kọ́ gbọ́dọ̀ mọ́ o wọ́n ti mọ̀ pé èmi kan tó ṣe mí báyìí àmì kẹ́nìkan tó ṣe nǹkan burúkú bàbá ti pé dábì mi wọ́n fẹ́ ba Nàìjíríà jẹ́ mọ́ yín lórí o ẹ má jẹun bàjẹ́ o ó ti mọ̀ pé máa sọ mo ti sọ pé tí bá ti ṣe politics máa ṣe torí bàbá Bọ́lá Tinubu ẹ má ṣe àwọn bàbá Bọ́lá Tinubu ò ṣe burúkú bọ̀ ẹ̀yin tẹ́ bá ń ṣe burúkú yẹn ẹ lè ṣe lójú mi ẹ dẹ̀ lè pè mí torí ẹni tó bá tiẹ̀ tẹ́ ẹ̀ lásán èyí tó bá ju kòrò lábàá lọ́ọ́ máa dà sí ilé ẹ̀ kò ní dà sí gbogbo ilé ẹ̀ ló máa dà sí wọ́n kàn sùn wọ́n máa kú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni gbogbo tó bá ṣe lọ́jọ́ ayé ló máa bàjẹ́ lójú ẹ̀mẹ́ ṣó ti yé torí pé àánú èmi láti tó ayé ẹ̀wọ̀n yẹn ṣe mi ò kí ń tìkà lẹ́yìn mi ò kí ń sọ pé torí pé eléyìí jẹ́ tèmi àbẹ́lẹ́ ṣe mí àmì àgọ́ I will say the way it is. torí èèyàn kò lè wáyé káyàn yìí kàn máa ba yé èèyàn jẹ́ kọ́kàn máa fi àwọn èèyàn sínú agónì sínú ìnira àti gbọ́ iṣẹ́ tí Ọlọ́run rán wọn lọ ṣe nínú prison ìyẹn Babátúndé àbá Babátúndé ṣẹ́yìn náà dẹ̀ ti rí pé nígbà tẹ́ wà nínú comfort ẹ ti rí pé àwọn èèyàn wà nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ọ̀ṣẹ̀ tí wọ́n mọ nǹkan kan tí wọ́n dédé purọ́ mọ́ṣẹ́ tí òun Ọlọ́run ṣe jẹ́ kí wọ́n purọ́ mọ́ yín kẹ́ lè wà ń bẹ̀ torí pé ẹ̀yin náà lówó níta ẹ máa ń sọ̀dá mẹ́wàá bẹ́ẹ̀ máa ń tọ́jú àwọn èèyàn àwọn míì ọ́n ní àwọn prisoner àwọn kan wà tẹ́ gbúdọ̀ máa tọ́jú tẹ́ dẹ̀ gbúdọ̀ máa stand fún both physically and spiritually and financially ṣó ti yé yín bẹ́yẹn àwọn nǹkan tán sọ tọ́lọ́run sọ fún mi pé tóun ti torí mú yín lọ́bẹ̀ tó fi wá mú èṣù Dúpẹ́ àtọkọ ẹ̀ àtàwọn olórí burúkú tó support ẹ̀ tó fi wá mú wọn kún wá bá yín nìyẹn but tí èmi ń sọ ni pé iṣẹ́ Ọlọ́run kò gbúdọ̀ bàjẹ́ ó bàjẹ́ tì iṣẹ́ Olúwa ó bàjẹ́ tì Ọlọ́run tó dá ayé àti ọ̀run tání òkè níwájú Sèrúbábélì ó ní kó dilẹ̀ ilé tí Ọlọ́run kọ́ ọmọ èṣù Ọlọ́run fẹ́ wo kò sí yèké pòṣó táyà mada nàgàbà ṣàtà ní bá jí láàárọ̀ ń gbà mí gbà tí mi bá ṣe tọ́lọ́run bá ní kí n ṣe ara lè máa ro mẹ́ tí n bá gbé ọ̀rọ̀ síkùn tí n bá sọ pé Ọlọ́run dáríjì mi ara máa ro mí ó lè jẹ́ kórìí máa fọ́ mi because mi tí sọ tó ní kí n sọ ọ̀tí tí n bá ṣe lára mi máa tó balẹ̀ torí pé mo sọ fún dáàdì má fìyà jẹ mí mọ́ má dẹ̀ fowó wọn mẹ́ dáàdì má fìyà jẹ mí mọ́ tó bá dẹ̀ ti fẹ́ kí n fìyà jẹ mọ́ nígbà tí irun ẹ̀ máa ṣe so bàbá wa Ọ̀jájá Onírìṣà handsome guy gentle ọba gentle to the core tí wọ́n handsome guy ọkọ̀ kí lorúkọ sílẹ̀kan là lẹ̀kùn ti ṣí lẹ̀kan láti ṣí gan kí lẹ̀kan là tó tún ṣí wá ọkọ̀ olórí Naomi ọkọ̀ evangelist ọba tó jẹ́ pásọ̀ nínú ilé tó kàn ń ṣe nǹkan tán ní kó ṣe nílùú Ògúnwùsì fúnra rẹ̀ kábíyèsí o ẹ dákun ẹ bá pe àwọn DSS ẹ fọwọ́wọ́ náà bàbá mi bẹ́ẹ̀ ni ṣó lè step in ni only step in àwọn kan fi pẹ̀gàn bọ̀ tó lè your step in èlò hey only your step in e dey kill them bẹ́ẹ̀ ni Onírìṣà Babátúndé Ògúnwùsì orúkọ là ń pọ̀ balẹ̀ kábíyèsí yín sà ẹ bá wa dá sí ẹjọ́ sà gbogbo àwọn adájọ́ ni wọ́n ń halẹ̀ wọn ò fẹ́ kán rojọ́ nítorí wọ́n ń halẹ̀ ni wọ́n ń ṣe wọ́n tún ní kó lọ gba competent lawyer tá a bá kúkú ṣe nǹkan tó yẹ ká ṣe torí pé a gbọ́dọ̀ gbà fún orílẹ̀-èdè wa àwọn ọba àwọn tọ́lọ́run bá ti gbé sípò you have to submit to the authority okay so daddy but èmi ò fẹ́ ṣe nǹkan tí èmi ò fẹ́ nǹkan tí orílẹ̀-èdè mi máa fi gba ègún tó máa fi gba wàhálà tó máa fi gba ègún láti ọ̀dọ̀ Ọlọ́run wá torí pé aláàfin ọ̀run kábíyèsí sá o ó ju aláàfin ayé lọ bá mi ẹjọ́ sá ẹ bá wa tẹ́wọ́ ẹ bá wa fi ọwọ́ wọ́nú àgbà máa ń gbà ní gbogbo nǹkan tó bá ti ṣe rí ẹ ti understand nǹkan bá ti ṣe rí because of just God and again the Almighty God want to connect him. You know, at times when you don't fight, at times when some people don't make things with you, you don't got to know them deeply. Okay? You got to know some people and they're going to be, you know, and the guy also is a very handsome guy. The wife also is a very beautiful woman. And the children. The guy is also, very clean guy. Although tí wọ́n bá lówó wọn máa ní gbogbo èèyàn tó bá lówó ló máa ń clean. You know, ó láwọn olówó kan tó yẹ pé mi ì tiẹ̀ ń like wọn.
kó má tí lówó gan tó bá máa ní ti Ọlọ́run kémi ni wá lówó sìn èmi tí mo ti mọ quality láti kékeré bí ṣe wà yìí mi lè sọ bóyá tẹ́ pé mo bẹ̀rẹ̀ business láti kékeré mo ti mọ quality mo like quality gan ju quantity lọ mo like ilé mi tí bá lówó àwọn tó bá wọlé mi rí àti ibi tí mo rẹ́ǹtì o àti ibi tí Ọlọ́run ṣe fún mi kékeré o nígbà yẹn lọ́hùn wọ́n mọ bí mi ṣe máa ń taste mi I love things that is clean kí gbogbo nǹkan mi wà set mo like nǹkan tó wà okay so ti yẹ I make my home comfortable for me so I don't love to go outside tó bá wọlé mi wọ́n máa wò báyìí àwọn èèyàn máa ń wò mí wọ́n máa wọlé mi because show me your friend and then I will tell you who you are and tó bá fi lé ẹ̀wọ̀n mi tó bá ń bá wọlé ẹ̀ má ti mọ irú èèyàn tó jẹ́ kábíyèsí bàbá mi mo like yín gentle ẹ máa ń bá àwọn ọmọ kéékèèké ṣeré ẹ̀yin náà ọ̀dọ́ ní bọ̀ tí ẹ kéré lójú bọ̀ tí ẹ kéré lọ́jọ́ bọ̀ tí ẹ dàgbà síkù àgbàlagbà Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn yín ṣó ti yé yín your God has blessed you ṣó ti yé yín sà ẹjọ́ sà ẹ bá wa fọwọ́ nú àwọn tó bá yẹ kẹ́ ẹ bá wa pè dádì ẹjọ́ ẹ bá wa pè wọ́n ẹ tún bá wa pè wọ́n mo mọ̀ pé bàbá wa náà Jagaban ẹjọ́ wà báyìí ni àròlé Oòduà ẹlẹ́yìn àti máyégún gbogbo Yorùbá ẹjọ́ wà báyìí ni bó jẹ́ kò sí ẹni tẹ́ fẹ́ pè ní gbogbo Nàìjíríà yẹn tó máa sọ pé òun rí yín òun ò rè èèyàn lè Buhari gan lè náà kò sí sínú ọba tí ò lè sọ̀rọ̀ sínú ọba tí ò jáde even gan White House débẹ̀ l'Amẹ́ríkà even gan Queen gan gbogbo ẹ̀bẹ̀ ní tó sí ẹni tó bá ti mọ̀ jájá gan kò tí mọ̀ yàn ẹni tó bá ti dá ọ̀tàjà gan kò tí mọ̀ yàn bẹ́ẹ̀ ni torí pé orí ọ̀fẹ́ náà mo ń sọ nípa bàbá mi Bọ́lá Tinubu yẹn ṣe ti rí gbogbo àwọn tó bá ti súnmọ́ bàbá Bọ́lá Tinubu gbogbo báyìí ọ̀dọ̀ba wọn ṣe àwọn yánnyán kìíní yẹn ta ló kí ló àbí báwo kí lẹ́ ń sọ ẹjọ́ kábíyèsí bá mi ẹtùrí Ọlọ́run sà ẹjọ́ ọ̀rọ̀ wọn yẹn kí wọ́n gbọ́mọ jáde mi tó wà kí wọ́n tiẹ̀ bá wa rìlíìsì kan fún bẹ́ẹ̀ kan sọ pé kò yẹ fún bẹ́ẹ̀lì ni mo ń jí ọmọ gbé ń ṣọ́ọ̀ṣì ẹ̀ kò jò ló gbọ́mọ ìgbà tí òun ṣe bọ̀bọ̀ yìí ọmọ Yíbò tó wà lẹ́kọ̀ọ́ yìí tán ló ń gbọ́mọ wọ́n ló ní ṣọ́ọ̀ṣì báwo lèèyàn ṣe máa dá ṣọ́ọ̀ṣì lẹ̀ tó máa ní kí wọ́n gbọ́mọ sí ṣọ́ọ̀ṣì kán lè sun ṣọ́ọ̀ṣì ń wo kán lè fìyà jà wọ́n mọ́ wo kán lè léhùn sígbó kán lè kóhùn lọ sẹ́wọ̀n kò jọ́ wọ́n purọ́ mọ́ ni bọ̀tá ti mọ̀ pé wọ́n ní wọ́n fẹ́ fagbára wọn òun náà dẹ̀ ti mọ̀ pé ọ̀gá wà bẹ́ẹ̀ ni ìgboro lọ̀gá ń gbé bẹ́ẹ̀ ni ìgboro nìyẹn wọ́n ti fi wọ́n kò dẹ̀ ń ṣe ọmọ PDP ọmọ APC ni èmi declare wọn as APC because èmi ò lè máa speak fún ẹni tó bá ní owó àwọn party mi party winning party in Nigeria mo wà ní Canada sí o ṣùgbọ́n Canada APC àwọn ti Canada ò tẹ̀ gbúdọ̀ gbọ́ wọ́n lè sọ pé okay when you are praising them there now màá kú sọ fún wọn màá ní if I don't praise ẹ̀gbọ́n kú mọ̀ kan ní máa sọ ẹ má wọrí ṣó ti yé so mi lè máa praise ẹ ti understand mi dẹ̀ joke o ṣó ti yé yín mẹ́rin mi ò sọ pé kò sẹ́ni tí ò wù láti wá sí Canada is good a lot of people ló wà ní Nàìjíríà tó ń ra lé sí Canada wọ́n dẹ̀ ń gbé ní Nàìjíríà tẹ́mi náà lè ra lé sí Canada náà kẹ́mi náà investor kò ṣe nǹkan kan bọ̀ mo dẹ̀ mọ̀ pé tí bàbá mi Bọ́lá Tinubu ọjọ́ tó bá pè mí tó bá fọwọ́ kọ́ mi lọ́rùn báyìí pé ọmọ ayé ti bá wọ́n máa ra lé fún mi ní Canada wọ́n á fún mi lé wọ́n ti gbé mi ò ṣe wọ́n á fún mi lé business bẹ́ẹ̀ ni o wọ́n sọ pé bọ́ni káyà jẹ́ Nàìjíríà tó tọ́ ni àwọn ọ̀gá yẹn gan wọn ò fó báyìí èló ni wọ́n máa bèrè tí tó di 10 kọ́bọ̀ ní ìmí gan nínú ẹ má má bínú àwọn ọ̀gá tẹ́ bá bẹ̀ mí iṣẹ́ náà tẹ́ má sọ pé bí a ń bọ̀ mi ò bú yín o ìgbà míì gan owó tá a bá tún lọ ṣiṣẹ́ ń bí la máa tún fi wọ mọ́tò lọ bí tá a bá tún fẹ́ bá wọn sanwó bẹ́ẹ̀ ni so mi ò dẹ̀ lè blame wọn mi ṣáà lè sọ pé báwọn tèmi ṣe jẹ́ máa sọ pé kán kó gbowó wọn àbí kán kó fún mi so ẹni tọ́lọ́run bá dẹ̀ rán síyàn ló máa ń ṣàánú sí ọ̀bọ̀tọ̀ Ọlọ́run sọ fún mi pé Bọ́lá Ahmed Tinubu bá dádì mi pé èmi ni mi ò ṣe bí ọmọ látijọ́ yìí ọmọ onídàá mo bẹ̀rẹ̀ ti ṣe bí ọmọ so bàbá wa Ọ̀jájá ẹ̀yin náà ṣe mọ̀ pé gbogbo dìmọ́ mi ò fẹ́ sọ síta mo mọ̀ náà pé owó tó máa sọ pé ẹ̀ ń kówó Nàìjíríà ẹ̀yin gangan owó mo lè fẹ́ kówó sí ẹ̀yin ti pọ̀ gbogbo yẹn láwọn èèyàn kan mọ́ ní bẹ́ẹ̀ni mo ní di góòlù ọ̀fẹ́ ló bá dé máìnì èmi náà Ondo State gbogbo bẹ̀ yẹn ẹjọ́ ẹ ṣáàtì ẹ̀kọ́ mi mọ́mọ́ tọ́ kẹ́dẹ̀ bá mi ṣàánú fún wọn kẹ́dẹ̀ ní kẹ́lẹ́ yìí ẹ má jẹ́ ká gba àwọn ọmọ burúkú yẹn láàyè kí gbogbo àwọn ọ̀dọ́ kan lọ wá ṣẹ́ṣe kan yé gbọ́mọ pamọ́ kan yé ṣe iṣẹ́ burúkú kan yé ṣe fraud kan yé ṣe iṣẹ́ òṣì kí iṣẹ́ tèmi ń sìn tó bá fẹ́ mi ń bì kan wọ́n ní ká má máa fọwọ́ kan imú inú ilé mi mo wà o mi ti jáde so wọ́n ní pé tó bá fẹ́mi ń sìn tí tó bá ní rí mining ní Ondo State tí wọ́n bá tẹ̀ fẹ́mi nìkan tí bá ń wá máa gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn èèyàn síṣẹ́ àlè mi ò nígbà máa gba 2000
mo purọ́ tán bá gbé mi sí power kan tí mo bá ní iléeṣẹ́ kan torí láti produce mo ní bí mo ṣe ń ṣe ẹran sìn mo lè ẹran ẹ mọ̀ pé tá a bá pa màálù tó máa jẹ́ made in Nigeria ṣó ti yé tí n bá sọ ń sìn ọ̀dọ́ kò ṣe nǹkan kan ṣó ti yé yẹn mo ní idea pé téèyàn bá ṣe ẹran ẹ mọ̀ pé wọ́n ṣe sandin láti ìlú kan wá mi mọ̀ Norway àti àwọn ìlú káàkiri China náà máa ń ṣe sandin sí ṣùgbọ́n èmi ò ní ṣe sandin mo lè torí sandin common but mo lè ṣe ẹran bíi sandin bí ṣe wà yìí mo lè ṣe ẹran bíi sandin so equipment ni mo nídìí mo lè ṣe ẹran bíi sandin tó máa jẹ́ made in Nigeria ṣó ti yé ẹran bíi sandin a lè ṣe tán ti ẹran tán ti lọ a lè ṣe ẹran bí ó máa gé bí ẹja tẹ́ pé mo lè ṣe ẹran bíi sandin tó rọrùn máa wà mẹ́tí gbogbo ẹ̀ máa wà tí ẹ̀ lọ́tọ̀ a lè ṣe àwọn oríṣiríṣi èyí tó jẹ́ bíi garlic ginger tó ní oríṣiríṣi àwọn spicy oríṣiríṣi just like bó ṣe ń ṣe geisha tó ń ṣe sandin I also have the idea I can also do that okay and if I have the such company in Nigeria mi ò ní gbà yàn má gba let me start from 1,000 kí n má sọ pé kí n má gba 2,000 yóò ti yé yín mẹ́yẹn so kò ṣe pé bóyá ká kàn lówó ká kó lóòdù ẹ̀ sí àkáǹtì wa ká sọ pé ó lówó you also got to affect people with things idea dẹ̀ ni ó ti yé yín mẹ́yẹn ọ̀pọ̀ ló ní owó yẹn tí ò ní idea and ẹran yẹn náà ẹ ti understand wọ́n á fi jẹ búrẹ́dì wọ́n lè fi jẹ many things ṣó ti yé yín ẹran so ẹni tó bá ti gbé sí tó lówó ẹ ti jí àdíà mi nìyẹn o tẹ bá ti ẹni tó bá ti ń ṣe ẹran bíi sandin lọ́la Auto Bola ni wọ́n ti gbé ṣó ti yé yín bọ̀ kò ṣe nǹkan kan ṣó ti yé torí ẹ ti understand ẹran dídí bíi sandin tó máa distribute káàkiri all over the world all over the world gan-an ti lè ní West Africa a lè sọ pé all over the world because many ìlú ẹran dídí no kì í ṣe kí lè ṣí o ẹran bíi sandin a máa ṣe bíi sandin ó máa wà nínú kì í ṣe corn beef o ẹ mọ̀ pé corn beef tún yàtọ̀ tó yẹ pé wọ́n ti cook tó yẹ pé ẹ̀kan máa ṣe tẹ́ máa ṣe so bó ṣe wà nìyẹn kábíyèsí bàbá mi ẹjọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹjọ́ ẹ tẹ́ńbà justice fún bàbá Babátúndé wọ́n ti jẹ̀yà ẹjọ́ ẹ dáríjì wọ́n nítorí pé ẹ̀yin náà love iṣẹ́ Ọlọ́run ẹjọ́ sà bàbá mi Bọ́lá Ahmed tí mo ti ṣe kinní wọn a máa tún ṣe ti Ondo state yẹn à ń bọ̀ àwọn tala tún bẹ́ẹ̀ ni sà a ti ṣe ti Máyégún náà a máa ń bá Máyégún sọ̀rọ̀ lórí kinní wọ́n ti máa ń sọ pé àwọn míì máa sọ pé ìgbà míì wọ́n bá wù wọ́n á dáhùn ìgbà míì tó bá dẹ̀ wù wọ́n wọn ò ní dáhùn so omi ò ní láti gbúrọ́ tó bá ti dọ̀la ẹ̀yin tẹ́ máa ń búyàn ẹ̀yin tẹ́ bá ti rógun jà bá sọ pé wọn dá ẹ lóhùn ní mo mọ̀ pé jọ́kanjọ́kan ló máa happen tí bàbá mi máa pè mí dáàdì mi bá ti pè mí báyìí ló bá tán dáàdì mi bá pè mí ló bá tán bẹ́ẹ̀ ni àti dáàdì Ọ̀jájá náà Ọ̀jájá torí bàbá pẹ́ ti bí ọmọ tó pọ̀ ó ní mi ò ṣe sọ̀rọ̀ ti ọ̀dọ̀ yín yẹn bá sọ pé kí ẹkẹ́mi náà mo mọ̀ tọ́ ṣùgbọ́n máìnì gbogbo iṣẹ́ ẹ lè rán mi náà níṣẹ́ spoken person èmi lè jẹ́ spoken person lára spoken person fún Ọ̀jájá mo lè run radio station tí n bá mọ gbogbo oríkì yìí bẹ́ẹ̀ ni mo lè run radio station àwọn tó ń ṣe radio station pọ̀ náà tẹnu wọn tún dùn torí àwọn ọmọ tó bá àwọn ọmọ ará òkè wọn tẹnu wọn tún dùn tó ń ṣe àṣà àti Yorùbá ní school but èmi ò ṣe talent ni màá dẹ̀ tún gbàdúrà dáadáa mo lè ṣe program lórí television kó tẹ̀ ló ti pé bó di táàmì gan mo ti pé Ọ̀ṣìn Fẹ́mi Ọ̀ṣìn gbà yẹn pé mo fẹ́ máa ṣe some kìnnì kan ó dẹ̀ sọ pé tó bá ti yá kí n wá but we didn't do that so ẹ jọ̀ọ́ sà ẹ torí Ọlọ́run abẹ̀yìn ni so many things ni mo kàn ń sọ ìyẹn bàbá mi Ọ̀jájá o many things mo lè ṣe o bí ẹ ṣe rí mi multi talented ní mí ṣó ti yé bó dẹ̀ jẹ́ pé kẹ́ ẹ máa lọ sí mẹ́kọ̀ọ́ yẹ pé mi ò láìkì tẹ́ bá lọ síbi òòṣà mi ní láìkì ẹ̀ gbogbo ọ̀pẹ máa tẹ̀lé nǹkan máa kámẹ́rà bí nǹkan kan bẹ́yẹn mi ní láìkì ẹ̀ but àwọn nǹkan wa lè ti bá yín sọ̀rọ̀ nínú ilé bẹ́ẹ̀ ni so ìyàwó yín náà wọ́n ń gbàdúrà ẹ bá dẹ̀ wè mí ọmọ ogun Jésù ẹ gbẹ́sẹ̀ sókè ẹ tẹ̀sùwá ó yá ṣèbọn ọmọ Jésù ni ó yá gbẹ́sẹ̀ kò tẹ̀sùwọ́lẹ̀ gbẹ́sẹ̀ náà gbẹ́sẹ̀ gbogbo ẹ̀ ṣó ti yé pé kí mi ò gbẹ́gbẹ́ lẹ́gbẹ̀ẹ́ yọ̀bọ̀ tí ká gbàdúrà pọ̀ kí ẹ ṣó ti yé bẹ́yẹn ká sọ àsọyé lórí ká gbìmọ̀ ṣó ti yé yín bẹ́yẹn àwọn ọ̀rọ̀ dẹ̀ wà tẹ́ pé tí wọ́n bá ti bèèrè lọ́wọ́ mi kan tó máa bèèrè pé wọ́n tún lè fi mí ṣe nǹkan báyìí pé ok ẹ bèèrè lọ́wọ́ Auto Bola tó bá ti sọ máa lọ bèèrè lọ́wọ́ Ọlọ́run ni pé dáàdi wá bó ló ṣe ṣẹlẹ̀ bó ní ká lọ kí ni ká ṣe and God will talk àmọ́ ẹ pé ní mẹ́ni torí àwọn màmá àwọn àti Ṣadé àti Bímpé àti àti Ṣọlá àti àǹtí kí ni orúkọ wọn náà wọ́n ṣáà wà so and I appreciate all of them kábíyèsí ẹjọ́ sá mi ò rí yín fín o ẹjọ́ tábàdẹ̀ ti rí yín fín tábà ti sọ tí ò bá dáná iṣẹ́ àmọ́ oríṣiríṣi ọmọ ló ẹ má má bínú sá o mi ò jẹ́ rí yín fín láéláé ó tí o èèwọ̀ ó di èèwọ̀ ó di èèwọ̀ ṣe rí politics bá dádì Bọ́lá
ẹ jọ̀ọ́ dádì ẹ torí Ọlọ́run sà ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni a fẹ́ máa fi eléyìí ṣe lọ lénìí ẹ ṣe gbogbo oníyan ṣe ọlọ́bẹ̀ kó ó ṣeun ẹnìkan fẹ́ pè mí lẹ́ẹ̀kan ṣùgbọ́n mo rí pé kò necessary kò ní ìdí ṣó ti yé yín mọ́ tá bá ní pé tí bá yìí ní kí n padà wá mi ìdẹ̀rù pé mo lè padà wá lénìí ẹ jọ̀ọ́ oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe àwọn kan fẹ́ pè wọlé lẹ́ẹ̀kan tá bá tún máa ṣe tọ̀la lágbára Ọlọ́run àṣẹ Èdùmàrè a lè pè lọ́la ká pè wọlé torí pé fóònù méjì ni máa fi ń pè ìkejì yẹn wà switch off ọ̀dọ́dá kìíní yẹn tẹ́ bá ní ká pè é sí orí fóònù lẹ́ máa pè sí I always love this phone the camera tí n bá ṣe lórí ọ̀dà camera wọ̀nyí ìṣe ló máa ń wò bàlàbàlà lórí laptop yóò máa wò bàlàbàlà lórí iPad ó máa wò bàlàbàlà so I love this phone òun ló cheap jù ní inú ilé yìí I bought it how much bí 600 òun dẹ̀ ló cheap àwọn ilé ìkẹ́dẹ̀rẹ̀ bí 1,800 1,200 so òun ló chìpù jù òun dẹ̀ ló ṣiṣẹ́ tó ṣe kábíyèsí o ẹjọ́ sà ẹ bá wa dá sí ẹtùrí Ọlọ́run àyè pẹ́ fún wa abẹ́rẹ́ àmì ìrùkẹ̀rẹ̀ yín máa gbó bí abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run tó ti ilé yín bẹ́ẹ̀ ni ipò tẹ́ wà àyè tẹ́ wà ẹ pẹ́ ń bẹ̀ ẹ lò bẹ̀ gbó ẹ ò ní fàìsàn lo ìgbà yín láṣẹ Èdùmàrè ẹ pẹ́ fún wa ọmọdé lẹ fi jẹ́ àgbà lẹ máa fi lò ẹ pẹ́ bẹ́ẹ̀ ni bàtà máa pẹ́ lẹ́sẹ̀ yín ìrùkẹ̀rẹ̀ yín máa gbó bí abẹ́rẹ́ adé yín máa pẹ́ lórí yín o love you sir ẹ bá wa dá sí sir àfẹ́ yìí ṣe lọ o ẹnikẹ́ni tó bá ní kèmí Bọ́lá Fọláṣadé má dé èmi ni mi ò ní dé bá o ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti ń fẹ́ mi tó sì fẹ́ ire tó fẹ́ àlàáfíà ọmọ ẹnìkejì ẹ̀ ire ni tí yóò bá máa wá máa sì máa bá yín láyà sí àlàáfíà coronavirus kò ní dílé wa o a ò ní ṣàìsàn a ò sì ní fàìsàn lògbà bye bye for now ẹ tẹ lọ́ọ̀ fún mi àbí kò sáwọn ọmọ sọ sí torí rẹ̀ ń bí ni ẹ tẹ lọ́ọ̀ fún mi. God bless you ọba Démọ́lá my PA mo rí mẹ́sẹ̀gì yín God bless you ẹ kú àtúnṣe orí yín ò ní gbàbọ̀dé ogúnlógún ò ní di ti yín o tẹ love jó máa rò kó máa rò ló kó máa rò dádì mi Ọ̀jájá the second ẹ ṣé gan ni God bless you ẹ ṣé.